Kábíyèsí ọba elétìmọ́ nínú ọgbọ́n tó ń tòye, ọba olóye àrà tó ní àrà tó ń dára tó wù ú, ọba tó gbọngbọ́n nínú ọlá ìwọ nìkan ni, ọba alábíyà àṣàsí, olóòtú tí gbogbo ẹ̀dá ń pé bọ, ọba tẹ́nìkan kò tó, ọba alágbára kábíkábí, ẹrù jẹjẹ, ọba ológològo, ọba mi akọ̀mọ́tìkà lẹ́yìn, adúọgbà ẹlẹ́yà sòótọ́, ìwọ ló gbọ́n jù, ìwọ ló gbọngbọ́n. Kábíyèsí ẹjọ́ bẹ́ẹ̀ ṣe ń bá wa wọlé Ayọ̀délé Noah àbí Ayọ̀délé Gabriel, ẹ káàbọ̀, ẹ bá wa máa ṣíà ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣíà rẹ̀ dáadáa, ojú òní tì wá àníròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ. Ní ajálẹ̀ yìí, ọlọ́run ọba mi lọ̀rọ̀, kàlẹ́ lágbára olódùmarè àmọ́ rí ṣe ni. Mr. Elibidis sọ kinní kan ní 1879, ó ní God is petting word, he is expected to explain the word. Ọlọ́run nìkan ló lè ṣàlàyé ayé kó yé gbogbo wa, obìnrin ò lè ṣàlàyé ayé, ọkùnrin ò lè ṣàlàyé ayé kó yé èèyàn bí ò ṣe olódùmarè tí í fi òye ayé yé ni. Ọba tó nímọ̀, ọba tó lóye, ọba tó gbọngbọ́n, ọba tó lágbára, ọba alágbára kábíkábí nínú ọlẹ́rù jẹ̀jẹ̀ tí gbogbo èèyàn ń bẹ̀rù, ọba aláàfin ọ̀rọ̀ olóòtú àjọbọba dì tí jẹ́ ní gbèrú, ọba tí gbogbo ayé ń fẹ́, ọba alábíyà àṣàsí, ọba onímọ̀ tí gbogbo èèyàn ń fẹ́, ọba tí gbogbo èèyàn ó mọ lóye rẹ̀, ọba tí ò ṣe oore tì, ọba tí ò gbàyàn tì, ọba tí ò múyàn tì, ọba tí ò gbàgbéyàn, ọba tó ní gbogbo agbára lọ́wọ́. Kábíyèsí elédùmarè ọba elétìmọ́ nínú ọgbọ́n, ìwọlá lágbára kábíkábí bí Sam ẹ káàbọ̀, ọba tí gbogbo èèyàn fẹ́, ọba alábíyà àṣàsí, olóòtú tó polongo ìmọ̀, ọba tí gbogbo èèyàn ó mọ fún ní agbára ni, tó sì ní agbára nínú ọlá tó lè fún ẹ̀dá lágbára tó gba lágbára lójú alágbára ìta gbangba alágbára, ọba àbí àgbàràgbà tí gbólúbi lójú dànù, ọba alágbára kábíkábí, ọba mi ìmọ̀, ọba mi ọ̀rọ̀, ọba mi àṣẹ kìkì ìmọ̀ tí gbogbo ayé ò mọ fẹ́, ọba alábíyá ńlá tí gbogbo èèyàn ò mọ bẹ̀rù. Ìwọ náà ní láàfin rẹ tí gbogbo ayé ń fẹ́ o, ọba yìí náà ló nímọ̀ jù, òun ló lóye jù, òun ló ní gbogbo nǹkan jù, òun ló lọ́gbọ́n jù. Ó ní kolokolo ayé kò ní lù fún wa jó, ayé ò ní mú wa, èdè ò ní dì wá, òun ò ní fi wá tẹ́lẹ̀ ọkọ̀ wálé o. Ẹ jẹ́ kọ́gbọ́n àtàtà, báwo là á ṣe kọ́gbọ́n? Ọlọ́run ọba mi ló lọ́gbọ́n o. Ẹni tí ọlọ́run ọba mi bá sì yá ní làákàyè tó bá rẹ̀kọ́ ayé tó rẹ́ni kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ kó máa dúpẹ́ sẹ́. Tó bá ń ṣe nǹkan kan níbì kan tí nǹkan náà ti wá bọ́ sórí tó wá rẹ́ni sọ fún ọ pé alágbájá nǹkan tó ń ṣe yóò dáa, ó ráàánú gbà ni o. Ọ̀pọ̀ èèyàn náà ń wò ó rántí fi wọ kòtò, nígbà bá dẹ̀ wọ kòtò òun sì tí sọ́nà ó pátì bí ọkọ̀, torí pé nǹkan tó ní lára láyé fi ń tẹ̀lé ọ, nǹkan tó ń ṣe lásìkò yẹn tó wúlò láyé fi ń fọ́lò rẹ o. Gbàgbé, má rò pé o nímọ̀ jù, má rò pé o ní nǹkan kan jù tó yàtọ̀, má rò pé ìwọ ló gbọ́n jù, má kara rẹ kún, má sọ pé ìwọ ló nímọ̀, ìwọ ni jù báyìí, ìwọ ló rí báyìí. Kọ́kọ́ wò wípé kẹ́ni mo ní ẹ káàbọ̀ ẹ ṣe, tí o kọ́kọ́ rò lọ́kàn rẹ wípé kí ni nǹkan tí mo ní tó yàtọ̀ tó jẹ́ káwọn èèyàn máa tẹ̀lé mi lásìkò tó ń tẹ̀lé mi. Torí tó bá jọra rẹ lójú, kò sára tó fẹ́ dá láyé táwọn kò ti dá, kò sí nǹkan tó fẹ́ ṣe láyé táwọn kò ti ṣe, kò sí ìmọ̀ tó ní láyé táwọn kò ti ní ṣáájú rẹ̀, kò sì sí nǹkan kan tó lè dá ṣe tí Ọlọ́run bá fún ọ lágbára ẹ̀. Ṣùgbọ́n wàá rora rẹ pé I'm arrive, mo ní ìmọ̀, mo kọjá bẹ́ẹ̀ ni, ìgbéraga ní síwájú ìparun rẹ̀. Jẹ́ kó máa yí ọ wípé agbẹ́dógbẹ́gi tiẹ̀ rere, ọ̀làlálági tiẹ̀ lọ́là, ọlọ́yà sì mú tiẹ̀ tí gbogbo ayé ń kí pé ó poroporo rẹ mọ̀ yàtọ̀.
ó délé alára wọn ní porokoro dólù, ó délé ajérò wọn ní porokoro ìlúlù, onílù wá lu tiẹ̀ ní kọ̀ǹgọ́, ó wá ń bínú wípé bó ló ṣe á fàlùyà, ṣèbó ní kọ̀ǹgọ́ ló lùlù, èsì ìlù ló sì fẹ́ gbọ́, tẹnu apẹ̀láyé fẹ́ gbọ́ o. Ẹni tó sọ̀kò sówù ló fẹ́ gbóhùn onílé ni. Ìwọ sì ní inú rẹ ní fùfú yìí, ó sọ tinú rẹ ní wà ẹ̀rù bọ̀, ó ti sọ̀rọ̀ kó sọ́wọ́ àwọn tí wọn ò fẹ́ràn rẹ, síbi tẹnu rẹ náà fẹ́ gbọ́ náà sì fẹ́ máa fi ọ níràn. Ìwé ṣe é dáa lé náà kó jìnnú kó máa wo bí wọ́n bọ̀rọ̀ wọn já, torí wípé ọlọ́gbọ́n kò takoko omi sí tí a sọ, ìmọ̀ ọ̀rànràn kò máyé yẹ̀pẹ́ ilẹ̀ tó rìn, àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà fẹ́ni tó bá lóye. Tá bá sọ fún ọ pé ó pẹ́ láyé, ó máa gún mọ́ tẹ̀lá láfìlà, tó o bá ti kọ̀ tó o máa gún tó o sì máa tẹ̀, ẹni ọ̀dàlẹ̀ èèyàn ní tẹ̀lẹ̀ gìrìgìrì tí ilẹ̀ lu mọ́ lẹ́sẹ̀. Ọlọ́gbọ́n fọgbọ́n gbélé ayé tí gbogbo ayé fi yé ni. Tó kí ló pa ìgbé ayé òṣì? Báwo là á ṣe eradicate ìgbé ayé òṣì? Báwo la ṣe gbé ìgbé ayé tí ò mú òṣì dání? Wọ́n bí ọ nínú ẹni tí ò ní. Bàbá àtìyá rẹ nínú kòlà náà ni wọ́n wà títí tán fi rán ọ nílé ìwé. Ìgbà tó tún wá bọ́ sáàrin àwọn ọ̀rẹ́, àwọn tí ò tún là, tí wọn ò ní òye ìtẹ̀síwájú ló tún bá rìn. Iye ò bá nífọ̀ọ́rẹ́ rẹ hàn mí káworú ọ̀rẹ́ tó o ní. Gbogbo sẹ́ẹ̀tì àwọn ọ̀rẹ́ tó o ní, ìwọ tún bẹ́tà wọn. Ṣé bẹ́ẹ̀ yẹn ló yẹ kó wá wà? Àwùjá ṣe pàtàkì nínú ìgbésí ayé àti ìṣẹ̀mí tẹ̀dá ń gbé. Ta lọ̀rẹ́ rẹ? Ṣé àwọn tí wọ́n lè sún ọ síwájú ni, àbáwọn tán lè gbé ọ sẹ́yìn? Kí ni ìpalára tí àwọn ọ̀rẹ́ tí ò bá ní ìtẹ̀síwájú máa ń mú wá fún ẹ̀dá? Ibẹ̀ ló ti máa discover ẹni tó jẹ́ ọ̀dàlẹ̀. Tẹ́ ẹ bá ń gbọ́ mi, ẹjọ́ ẹ bá mi tẹ yẹ́ẹ̀sì, ẹ bá mi share rẹ̀, ẹ bá mi like ẹ̀. Ẹjọ́ tí yóò ní bàjẹ́, kí n lè mọ̀ bóyá nẹ́tíwọ́ọ̀kì yẹn strong dáadáa. Ẹ dákun ẹ bá ń tẹ lọ́ọ̀fù, ẹ dá lọ́ọ̀fù bò mí. Ẹ gbọ́ mi, ẹ gbọ́ mi lóòótọ́. Ó dà pé ẹ gbọ́ mi. Ìrèyàn tó gbọ́ mi kẹ́. Àbẹ́yẹ̀ wà bí àwọn èèyàn sì wà níhìn. Ìrèyàn tó gbọ́ mi wọn ò gbọ́ mi. Tẹ́ ẹ bá ń gbọ́ mi, ẹ bá ń tẹ like. Mi rò pé ẹ ń gbọ́ mi, ẹ bá ń tẹ yẹ́ẹ̀sì ńgbà náà. Ẹ jẹ́ ń wo yẹ́ẹ̀sì yín bó tiẹ̀ ṣe rí, bóyá èèyàn tiẹ̀ ń gbọ́ mi lábì kankan. Ẹ gbọ́ mi. Ẹ jẹ́ arúbọ ọgbọ́n kájọ rúbọ làákàìsẹ́. Ẹ jẹ́ àjọ gbọ́n, ẹ jẹ́ àjọ lo òye tọ́lọ́run bá mi fún gbogbo wa, kájọ ta ọgbọ́n ní kókó, kájọ tomi lọ́gbùrọ̀, káwá gbẹ́nu sí di ọ̀pẹ káwò bọ́yá máa rí omi tó rómú. Ẹ jẹ́ àjọ rúbọ ọgbọ́n kájọ rúbọ làákàì, ká fọpọlọ kún ọpọlọ, kí ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ lè bá àkún ọpọlọ wa, tó ráwọn èèyàn rò pọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ló mọ́pọlọ jáde nínú ọpọlọ. Bẹ́ẹ̀ sì ni ọlọ́pọlọ ò lọ́pọlọ, kọ̀ǹkọ̀ ò jọ kọ̀ǹkọ̀, alákùn ò sì jọ kọ̀ǹkọ̀, torí tálákùn ò bá ti jọ kọ̀ǹkọ̀ wọ́n lè fi nǹkan jọra wọn, ṣùgbọ́n yàtọ̀ wà nù wọn. Ẹ má fi tọ́lú wé tọ̀lú, ẹ má fi tọ̀lú wé tọ́ra wọn. Tọ́lú báyìí la ba tọ́lú, olótọ̀lọ̀tọ̀lọ̀ báyìí ló pin tiẹ̀ létọ̀, ọlọ́tọ̀ ló pin tiẹ̀ lọ́tọ̀, gédéǹgbé ni gbogbo ẹ fi dálé ọ̀tọ̀, tí gbogbo òfin wá yẹ nìkan. Agbọ́n àrà tí ń ran àrà lọ́lọ́wọ́n bá mi fi ṣẹ̀dánú tí gbogbo èèyàn fi ń gbénú ayé, ìṣẹ̀mí tí ń gbénú ayé gangan, ọlọ́wọ́n bá mi fi àdìtú sí tí ò yẹ nìkan. Ọ̀dà báwo lomi ṣe é dàpọ̀ tó fi dodidi ọmọ? Ó tó dáńtẹ́ nìkan lè ròyìn, lè ròyìn ayé kó yéra wa, àfẹnitọ́lọ́wọ́n bá mi fún lóye ayé ní fi ráyé gbé, tí fi gbé délẹ̀ lérí tí ò fi kú sọ́nà bí èéfín. Ṣó ti yé ọba hàn? Ṣó wá rí àwọn ọ̀rẹ́ rẹ ní nǹkan ṣe nínú ìgbésí ayé tó ń gbé? Ta ló ń bá rìn? Ta ló ń bá rìnrìn àjò? Ta lẹjọ́ nájà pọ̀? Ṣé ológo ni àbí olófo? Ò ń bólófo rìn, báwo ni ò ṣe ní bínú ológo? Gbogbo sẹ́ẹ̀tì ọ̀rẹ́ rẹ ò lè ní bùkátà 2000 kó orí gbà lọ́wọ́ wọn, ṣùgbọ́n táwọn bá ní ṣòro ọ̀dọ̀ rẹ náà ń bọ̀, ó fẹ́ sọ́dọ̀ lòsì níkẹ́. Mi ò ní ọmọ ṣàánú o, ṣùgbọ́n ìwọ náà tó wá àwọn èèyàn tó ti sún wájú. Nínú ọgbọ́n láti rọ́gbọ́n lò, nínú òye láti mòye. Ẹ káalẹ́ ìyá mi Rukayat. Ta làwọn èèyàn tó ń sún mọ́ gan? Sórí àwọn míì kàn máa ń fogun jara wọn tí mo yé mọ̀. Ìgbà tó jẹ́ pé ẹni tó ń bá sọ̀rọ̀ bó ṣe wà kò fojú kan 1 million rí, ìwọ ni ó ti rí 1 million rí, ó ti ná. Ó wá tún sọ fún pé another 2 million bọ̀ wá bọ̀ lọ́la. Ó mọ̀ pé ó ń dára rẹ láàmú ni ó ti para rẹ sáyé.
rísì ni wípé yóò máa bínú rẹ sórí kan náà kọ́ lẹ gbé wáyé ni bó ṣe ń kírètì ọ̀tá nìyẹn kẹ́ ìwọ iṣẹ́ mú àchímẹ́ǹtì àti ìṣeré rẹ kó o pámọ́nú kó o máa wò torí pé àwọn tó ń bá rìn wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ìgbésí ayé àti ìgbà tó ń rìn wọ́n ní nǹkan ṣe pẹ̀lú àtijọ́ ọbọ́lọ́nà àṣeyọrí tó o bá fẹ́ jábọ̀ o ní láti ṣọ́ra fún wọn má gbọ́dàlẹ̀ láyè lẹ́ẹ̀mejì láti bọ́rin o tí ọ̀dàlẹ̀ bá ti fọ́kọ̀ọ̀pù lẹ́ẹ̀kan ọ̀rẹ́ mi sá fún un rìn sẹ́yìn fún un tírísì ni wípé ọ̀dàlẹ̀ tó wálẹ̀ kìíní tó wá jọ ọbọ̀ nǹkan tó sì ń bí nínú ayé rẹ̀ sì wà ń bẹ̀kẹ́ àṣọ ti dáwọ́ ohun rere dúró tó ò ṣe mọ́ ni ìjọ bá ti dáwọ́ ohun rere dúró tó ò ṣe mọ́ ò ní lọ́tà mọ́ tó o bá ṣe ohun rere kan lónìí ọ̀tá mẹ́rin ni ọ̀tá márùn mẹ́fà méje wọn ò máa bọ̀ ni wọ́n ṣe máa pọ̀ sínú borí bá ṣe ń fọ́ olórí níṣe borí bá ṣe tóbi níṣe fọ́ olórí kẹ̀ borí bá ṣe fọ́ olórí ní borí bá ṣe tóbi níṣe fọ́ olórí o borí bá ṣe tóbi níṣe fọ́ olórí òun ló dífá fún ọ̀tá tí ń lẹ̀ kó sọ́jà tó lóun fẹ́ paráalé tí ò mọ̀ wípé aráalé rẹ̀ ò wá sọ́jà o borí bá ṣe tóbi níṣe fọ́ olórí borí bá ṣe tóbi níṣe fọ́ olórí o so àṣímẹ́ǹtì rẹ iye ọ̀tá tó o ní ìníye àṣímẹ́ǹtì tó o ní tó o bá tún ti tẹ̀síwájú tó o step up bẹ́ẹ̀ sì ní iye ọ̀tá tó o tún máa ní ó tún máa yàtọ̀ ṣó yé ọ mú kí ojú òní tìyẹn ní ẹsẹ̀ wá sórí ètò yìí àẹ́jà ládùn tí ò ní bàjẹ́ déètò ọba àti yẹn jẹ́ mọ́ ìjọ tó bí yín tẹ́ bá fẹ́ ká sọ láìfù ẹ bá sọ̀rọ̀ whatsapp ẹbí ò gbé ìbò whatsapp ni ẹ̀yin náà mr unusual títí unusual ọ̀dà ẹ bá sọ̀rọ̀ whatsapp 09040356510 mr king's mother ẹ̀yin náà ṣe ìwá ni ọ̀dà mo ti gbọ́. What about the program? Nípa bá a ṣe tó ṣẹ̀dẹ̀ ní ṣe ni program ọ̀hún wà fún. We are debating now àwọn nǹkan tá a ti gbàgbé tó jẹ́ ìwọ̀ ṣẹ̀dá wa tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ ìbáwáyé oníkálukú kí ni nǹkan tó ń fogun àfẹ́ kógun máa ṣẹlẹ̀ fún yàn mọ́ kéèyàn bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri kó máa gbàdúrà kó má rí gbà kó máa ṣe wàhálà kó má rí ṣe wàhálà yẹn ti máa ń pọ̀ jù ẹlòmíì báyìí orí òkè ló wà tó takútakú sọ lọ́rùn bẹ́ẹ̀ sì ní ìwọ̀ ṣẹ̀dá ní ìdàláàmú àwọn nǹkan tí ò yẹ kó ṣe ló ti tara bọ̀ àwọn tí ò bá kádàrá ẹ̀ mú ló ń ṣe ṣó gbogbo àwọn nǹkan wọ̀nyí làá ṣàlàyé ẹ̀fọ́ ní yékéyéké tí ó yí ọ in tó máa ṣe nǹkan tó yẹ kó o ṣe tó bá yẹ ti ṣàwọn nǹkan wọ̀nyí tó gbégbé sí ọ̀hún ní gbogbo ẹ bá dá á tó fòye yíra wa bẹ́ẹ̀ lórí ìdílé aláyọ̀ ṣe lè tò báwo la ṣe ní ìdílé aláyọ̀ ṣó ti yé jolly rain ẹ káàbọ̀ ó yé mi báwọn ṣó báwo la ṣe ní ìdílé aláyọ̀ báwo ni gbogbo ẹ ṣe lè tò báwo ni gbogbo ọgbọ́n báwo ló ṣe ní lọ́rẹ̀ẹ́ rẹ́rùn tí ó padà ṣe púpọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní òye àti ìmọ̀ rẹ̀ lórí àwọn ètò yìí ká ṣàsọ pé educational program and enlightenment about how life is supposed to be bẹ́tò ń ṣe dálé lórí nìyẹn ó ti yé bá mo lérò pé mo ti dáhùn béèrè yín ó dà mr st michael ojú òní tì yín ẹ jẹ́ máa bẹ́tò náà bọ̀ ìràwọ̀ ẹ̀sùn tí ń kọ́ náà ni àwọn ìràwọ̀ tó jẹ mọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan tó bá ràwọ̀ tó bá ṣẹ̀dá tó bẹ́ẹ̀ wọ̀ rẹ̀ tó bá pín everything la máa yanjú ṣó bó ṣe rí yẹn. so bí ìyá mi prestige beauty bó ṣe rí ni mo ti sọ ọ̀hún bí gbogbo ẹ̀ ṣe rí nìyẹn. ìràwọ̀ erùpẹ̀ ńkọ́ ìràwọ̀ erùpẹ̀ wọ́n máa ń faratilé ni wọ́n nílò èèyàn láti ràn wọ́n lọ́wọ́ wọn ìdí ẹ̀rẹ́ níràn lọ́wọ́ ó yàtọ̀ síra wọn àwọn tí wọ́n ń pè lóníràwọ̀ erùpẹ̀ wọ́n ní nǹkan ṣe kìí ṣe gbogbo àwọn àṣẹ̀dá tó jẹ́ oníràwọ̀ erùpẹ̀ púpọ̀ nú ayé o ó ní rísìn o ìràwọ̀ erùpẹ̀ tó máa ní nǹkan kan ó tún máa ní àfikún nǹkan kan ni kò ṣe kó máa jẹ́ erùpẹ̀ lásán tó ti yín báyìí ojú òní ti wà tó irú àwọn ọ̀rẹ́ wo ló ń bá rìn irú boyfriend wo ló ní ṣó understand
ṣé o boyfriend wo lo ní, irú èèyàn wo ló ń bá rìn, ta ni ọ́, ta lẹni tó ń bá rìn, kí ni nǹkan tó fi wúlò fún ọ, kí ni nǹkan tó tiẹ̀ ti ṣe nínú ayé rẹ tó jẹ́ dáadáa tó lè tọ́ka sí. Nígbà tẹ́ ẹ jọ rìn, kí ni nǹkan tó ti àṣìfù lára ẹ̀, bí ò ṣe nǹkan tó ń àṣìfù lára tiẹ̀ ló ń pọ̀ jù. Tó bá ti rí bẹ́ẹ̀, ọ̀rẹ́ òun ò tí ì balance o, ṣé o understand, ọ̀rẹ́ náà ò balance. Tó yẹ pé nǹkan tó ń àṣìfù lára tiẹ̀ nìkan ló ń wá, tó kàn sọ pé àṣìfù fún wa mú wá tó bá gbà lọ́wọ́ mú wá ń jojúmọ́, gbogbo nǹkan tó wà lọ́wọ́ mú wá ní ó padà tán. Ṣó ti yọ tó báwo la ṣe mọ̀ kílẹ̀ àwọn èèwọ̀ ṣẹ̀dá tó yẹ ká máa kíyèsí nínú ìgbésí ayé ẹni. Ǹjẹ́ ṣẹ̀dá àti ẹ̀ tiẹ̀ ló yẹ kó máa yàn rẹ́ ṣá? Ǹjẹ́ ṣẹ̀dá rẹ tiẹ̀ yẹ kó léèyàn tó máa bá rìn? Ó sọ pé ó yẹ kó o ní, òótọ́ ni o, òótọ́ ni ó yẹ kó o lọ́rẹ̀ẹ́, kò yẹ kó o má lọ́rẹ̀ẹ́ náà. Ìràwọ̀ náà wà, àwọn ìràwọ̀ náà ó láwọn nǹkan kan tó jẹ mọ́ ìràwọ̀ náà, èyí kàn sọ pé ìràwọ̀ náà lélẹ́yìí ni. Àwọn nǹkan tó jẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ pátápátá nípa bí ìràwọ̀ ẹ̀dá ṣe rí ó ń bẹ látẹlẹwọ́ ẹ̀. Ṣó ti yọ bá nǹkan tó jẹ mọ́ ìràwọ̀ èèyàn àtẹlẹwọ́ rẹ̀. Yàtọ̀ sí pé wọ́n bá sọ date of birth, àwọn ewu tó wà nínú ọjọ́ tó ń lò nínú ayé. Sórí àwọn ọjọ́ míì wà tó jẹ́ pé ọ̀dà fún àpẹẹrẹ nísìn, irú ẹni tó ní July 7, you understand, July 7 nísìn, gbogbo ọmọ tábí ní July 7 wọ́n pọ̀ gan o, wọ́n pọ̀ millions of naira, ojú ọ̀nà kan náà gbogbo wọn wà, billion ni wọ́n lọ́jọ́ yẹn, ṣùgbọ́n wákàtí ọ̀tọ̀ọ̀tọ̀ náà wá wáyé. Wọ́n á bí ọ̀nà míì ní wákàtí kan sí wákàtí bíi méjì, àbí wọ́n lè fẹ́ lómi ìlú 20 ìṣẹ́jú kọjá. Ṣé gbogbo àwọn nǹkan wọ̀nyí in tó ń kálukú bá wáyé sọ̀tọ̀ọ̀tọ̀? Ṣé understand? Màá dá ìbéèrè ọmọ Táyọ̀ mò ń bọ̀. Ṣé rí July 7 àwọn ìṣẹ̀dá tí Ọlọ́run ọba mi fún ní ìmọ̀ ni, wọ́n máa ń ní òye púpọ̀, yàtọ̀ sí pé wọ́n jẹ́ ìràwọ̀ tí Ọlọ́run ọba mi fún ní ẹ̀bùn. Ṣó ti yé yín? Wọ́n jẹ́ alágbára àti akọni èèyàn. Ṣé rí gbogbo agbára tiwọn, ṣé n sọ fún yín, ọrùn ọwọ́ ló wà. Ṣó ti yé yín báyìí? Ọrùn ọwọ́ ni. Ìlófà tó jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ máa protect ọwọ́ wọn láti máa ró èèyàn tí wọ́n bá bọ̀ lọ́wọ́, kí wọ́n bá máa pàdánù ògo àbí kí wọ́n máa fara kó ogun. Ṣó yé yín báyìí? Àwọn July 7 míì tó wà tó jẹ́ pé ìyàtọ̀ ṣẹ̀dá wọn. Ṣé rí July 7 ẹni tó táìpù gangan ni mò ń sọ o. Ó lè má bá July 7 tiẹ̀ wí o, ìwọ náà lè jẹ́ July 7 míì tó jẹ́ pé wákàtí tán bí ó yàtọ̀ sí tẹni tí mò ń sọ lọ́wọ́ yìí. So yìí ló fi jẹ́ pé ìsọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń bá wọn mu. Saggy twins, èmi ò gbá máàcì o, Saggy twins tí lẹ́mìí máàcì bá mi. Educator something ni tó bá yàtọ̀ bá láwọn èèyàn tó lọ́rẹ̀ẹ́ wa dáadáa, bí n bá gbá máàcì ní ìṣẹ́ ẹ̀nà mi tí ó pọ̀, torí mi ìmọ̀ bóyá mo ní fáǹsì tó lè fún mi lẹ́bùn. Ẹ rí pé òun yẹ fún mi lẹ́bùn báyìí, mi tí ì ní fáǹsì tó lè fún lẹ́bùn. Saggy twins ojú òní tíà, mò ń rí Saggy twins ojú òní tíẹ̀ too much, but mi ò tí ì lágbára àti máa gba gift, àṣẹ ń wọ kínní díẹ̀díẹ̀ ni. Bóyá tá bá wá ní fáǹsì lọ́jọ́ iwájú á máa gba gift. Ṣé ìràwọ̀ July 7 tẹni tí mò ń bá sọ̀rọ̀ yìí, tẹni tí ń sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń ní difficulty àti rí ẹni tí ó gbé wọn dìde. Ìràwọ̀ tí wọ́n ń lò tó ń control ìràwọ̀ wọn ni wípé, ṣé rí àwọn tó ń béèrè kan lọ́wọ́ mi pé ṣé àwọn tó níràwọ̀ èpè ò sí mọ́ ni? Wọ́n wà. Ṣé mọ̀ pé ìràwọ̀ èpè a máa pé ó tó jìde bẹ́ẹ̀, a gbọ́dọ̀ sọ fún ọ pé ìràwọ̀ èpè ló ní. A lè má lè sọ fún ọ pé ìràwọ̀ èpè ló ìràwọ̀ tó gbé wá, torí pé èpè ò lè dá ṣe nǹkan kan láì ṣe kó bá rí àfara ti àwọn nǹkan kan. Ìgbéjìde nínú ayé wọn, wọ́n gbọ́dọ̀ rí àwọn èèyàn tí ó gbé wọn jìde àbí ràn wọ́n lọ́wọ́. Ṣó wọn kẹ̀kẹ́ wọn yìí dẹ́ẹ̀ tètè ríràn lọ́wọ́ tá à ń sọ Kings ọ̀sánmọ́ àbí Kings mother, ẹ ṣe ojú òní tì yín, mo appreciate yín o, ẹ máa rí ṣe o. Ṣó àwọn July 7 yìí wọ́n á máa sáré nínú ayé bẹ̀tún ìtètè rógo lò. Ṣó ti yín? Wọ́n máa ń ní ìmọ̀
ṣùgbọ́n ajé wọn ò kì í mójútó. Ó máa ń fà á tó jẹ́ pé ìpìlẹ̀ ajé wọn máa ń wọ́ láti ilẹ̀. So wọ́n gbọ́dọ̀ máa ní nǹkan ṣe pẹ̀lú pé ká máa bọ ìṣẹ̀dá wọn, èèwọ̀ ìṣẹ̀dá wọn ni o, èèwọ̀ ìṣẹ̀dá wọn ni. Wọ́n lo nǹkan dúdú, wọ́n wọṣọ dúdú, ṣùgbọ́n aṣọ white dá ká máa fi bora. Wọ́n nílò láti máa gbómi sẹ́gbẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá ní nǹkan tán là kọjá, torí wọ́n ní nǹkan ṣe pẹ̀lú omi. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa jẹ́ lẹ́gbẹ́, inú ìràwọ̀ keje náà sì máa ń wà. Rọ̀wálíà tó dẹ̀ ń bá wọn ṣiṣẹ́ náà ń pè ní angel àwáyà. Angel tí ń bá wọn ṣiṣẹ́ yìí, angel aláàánú ni, ṣùgbọ́n kórìíra ìjà. Ṣó ti yé yín báyìí? Ẹni tó bá jẹ́ July 7 tó máa ń jà dáadáa, ó ń sọ́jọ́ orí rẹ̀ wájú ni. Ṣùgbọ́n àtẹ̀lẹ́ wọn yẹn tàn wọ́n jẹ bá sóògùn owó wọn ò lè rí ṣe o. So wọ́n gbọ́dọ̀ máa ṣiṣẹ́ dáadáa, inú làálàá àti gbogbo ẹ̀ ni wọ́n fi rí ògo lò. Wọn ò gbọ́dọ̀ dó lórí iṣẹ́ kan. Gbogbo ọ̀nà tán lè já mọ́ra, torí pé wọn ì tètè ṣílẹ̀kùn fún wọn láàárọ̀ ó dọ̀sán. So ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá dẹ̀ rí nǹkan mú láàárọ̀, wọn kì í lògo ọ̀sán. So tó bá ní èèyàn tó wà lábẹ́ ìràwọ̀ yẹn, ẹ jẹ́ ń fún ní nọ́mbà mi kó sọ àwọn nǹkan kan wà tó léwu fún wọn. Wọ́n lọ́jọ́ léwu wọn, ọjọ́ léwu wọn lágbára, wákàtí léwu wọn lágbára, kán má bàa máa tọ́jú wọn pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà ń sẹ́ẹ̀lì báyìí tí wọn ò mọ nǹkan tó ṣe. So ti yé yín báyìí? Torí inú wọn ṣàyèdè máa rú gbà mí. So ó láwọn nǹkan tá gbọ́dọ̀ ṣe. Ṣé ẹ gbọ́? Ẹ má bínú, mo máa ń fín tábà ń tèmi. Mi ò lo cocaine, torí ẹnìkan bí mi léèrè pé ṣé cocaine mo máa ń fín ni. Mi ò fi cocaine. Ṣé orí báyìí? Tábà mò ń fín. Mi ò fi cocaine. Mi kì í ṣe èèyàn tó ń lo cocaine. So bí ìṣẹ̀dá náà ṣe rí nù. Ẹni tó béèrè ìràwọ̀ èpè àti ìràwọ̀ afẹ́fẹ́, wọ́n ní nǹkan ṣe papọ̀. Ṣó ti yé? Wọ́n lè bára wọn rìnrìn àjò, wọ́n lè ṣe ọ̀rẹ́, wọ́n lè jọ rìn, wọ́n lè jọ ṣe nǹkan papọ̀. Ṣùgbọ́n ewu tó wà ńbẹ̀ ni wípé àwọn tí wọ́n wà lábẹ́ ìràwọ̀ èpè, wọn a máa lọ́kọ ọ̀run àbí kán láyọ̀ ọ̀run. Àwọn míì tó wà lábẹ́ ìràwọ̀ èpè tí ó jẹ́ afẹ́fẹ́ yìí, àwọn tó jẹ́ afẹ́fẹ́ wọn a máa lágídí, wọn a dẹ̀ máa sọ̀rọ̀ confuse. So wàhálà tó wà nù yàtọ̀ nìyẹn. April 27 lábẹ́ ìràwọ̀ ẹni tí mò ń sọ yìí ní April 27, wọn a máa rẹwà, wọn a máa ní ìwà. Ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ bá kọ́ wọn ní nǹkan máa ń tètè yé wọn. Ọ̀pọ̀ tí ọpọlọ ẹ bá dọ́ọ̀lù, wọ́n ti fọwọ́ rọ ọpọlọ ẹ̀ kékeré ni. Ṣó ti yé? So abẹ́ ìràwọ̀ tí mò ń sọ yìí kò sẹ́fún àfi ìdí alágogo dẹ tí máa ń dì wọ́n láti ṣe àṣìṣe. Wọ́n á máa tètè yára ṣe àṣìṣe púpọ̀ jù. Láàrin ìṣẹ́jú 5 wọ́n lè ṣàṣìṣe bíi 3 papọ̀. Ayé dẹ̀ máa ń tètè ráṣìṣe náà. Torí ẹ̀ láyé ṣe máa ń pa wọ́n tí ń gbà mí. Wọn ò lórí ọ̀rẹ́ o, kán má kulẹ̀ ṣe wàhálà. Wọn ò lórí ọ̀rẹ́ rárá. Wọn ò lórí ọ̀rẹ́. Ṣùgbọ́n wọ́n ní orí àwọn alábàáṣe. So kán má kó wọn bí ọ̀rẹ́. Ọ̀tọ̀ lálábàáṣe, ọ̀tọ̀ lọ̀rẹ́. Ẹ lè dá nǹkan lẹ̀ báyìí kẹrí èèyàn bá yín sáré dá sí kán bá yín ṣe. Má ti rò pọ́n dọ̀rẹ́ rẹ̀. Má ti dára dé wọn. Torí kó má bàa níyọnu. Ẹ jẹ́ bá mi tẹ like, ẹ bá mi share. Mo láwọn kankan tí mo gbé wá tó pọ̀. Ẹ má bínú, mò ń rí question yín 18 something message, mò ń mú lẹ́yọ kọ̀ọ̀kan ni. Tí mi bá lè sọ, jọ̀ọ́ nítorí Ọlọ́run, bá mi sọ̀rọ̀ WhatsApp kí n sọ àwọn díẹ̀dẹ̀díẹ̀. Màá kàn máa mú díẹ̀dẹ̀díẹ̀ ni. Àwọn oṣù tẹ́ ń sọ yìí pọ̀, mi ò kọ́ lórí, mi ò kọ́ sílẹ̀. Ṣó ti yín báyìí? Wọ́n ń gbé wá ni. Bó dẹ̀ ṣe rí náà ṣe ń sọ̀hún. So àti July mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀. So ẹ ṣe King's Mother, ojú òní tìyẹn ní bàjẹ́. Ẹ ṣe mo rí rose tẹ fún mi pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹni ṣílẹ̀tẹ̀. So gbogbo mo fẹ́ wo àwọn mẹ́sẹ̀gì yẹn désàlẹ̀ ni o. Ṣe rí nǹkan tó wà ń bí báyìí, ó yàtọ̀ sí nǹkan táwọn òyìnbó tán gbé wá fún yín, tán sọ pé cancer jẹ́nìkan kìnìkan. Horoscope náà ń pe tọ̀dọ̀ wọn, ṣùgbọ́n ìjìnlẹ̀ Yorùbá ni tọ̀dọ̀ tiwa. Nǹkan tó bá ilẹ̀ wa mu nìjìnlẹ̀ Yorùbá. Tó ti yé?
àwọn nǹkan táwọn bàbá wa ń wò láyé john nígbà náà lọ́hùn oníjìnlẹ̀ Yorùbá yìí so kó lè bá a mọ irú àrà tó yẹ kó dá àti irú nǹkan tó bá ẹ mu kí ni ìṣẹ̀dá rẹ kí ni tó bá ṣẹ̀dá rẹ lọ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ kí n fi ní WhatsApp number mi kí n dá ẹ lóhùn ní ọ̀tọ̀ọ̀tọ̀ torí ó ṣeé ṣe kí o fún mi ní àtẹ́lẹwọ́ rẹ ṣó ti yé ẹ jẹ́ kí n pín ní WhatsApp number mi ní ó fi rọrùn fún mi torí nǹkan bẹ́ẹ̀ ṣe dá kíní ìbò mi tí n bá mú lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní kùnbí lónìí so ẹ yẹ ká jọ rúbọ ọgbọ́n torí ó ní nǹkan kan tí mo gbé wá nǹkan kan wà tí mo mú wá mo fẹ́ sọ àwọn àṣírí iṣẹ́ ọfà ṣó ti yé ọ àwọn nǹkan ọfà nǹkan tó ń fà á téèyàn fi tí ọfà fi ń disturb ayé èèyàn àti nǹkan tó fa ọfà kí ni nǹkan tá à ń lò sí ó ti yé ọ ìwọ tó rọ́wọ́ orí tí o tó 30 tó tu nǹkan jọ tó 40 tó fọ́ ọ̀kan rí mọ́lẹ̀ àwọn kíní yẹn bá mi sọ̀rọ̀ WhatsApp sẹ́ ẹ test oṣù yín ẹ sẹ́ndì àtẹ́lẹwọ́ yín sí mi so màá fọ́ìsì sí yín lórí àwọn oṣù tí mò ń sọ 090 40 35 65 10 090 40 35 65 10 mi fẹ́ máa tún ro kíní yẹn púpọ̀ lórí láìfù púpọ̀ mọ́ tó bá dẹ̀ wọ́n pọ̀ níbèrè pásánà bóyá kó wá àṣẹgẹ́ kó béèrè tí n bá lè dáhùn máa dáhùn ṣe understand ṣe gbọ́ ẹjọ́ nítorí Ọlọ́run kí n lè tè máa kó òun bí gbogbo ìgbà kí n sáré mú nǹkan tí mo fẹ́ sọ yẹn wá kí n dẹ̀ yanjú ẹ̀ pápápá ká dẹ̀ kúrò lórí ẹ̀. so ẹ kalẹ́ mà ẹ kú ètò. ojú òní ti mọ̀. mo kàn fẹ́ béèrè nípa May 6 ni. ṣé nǹkan tá a lè sọ ní general ni. sá. ṣé nǹkan tá a lè sọ ní general ni wa kan bá yín sọ̀rọ̀ private. oh okay. mi ò mọ̀ bóyá àwọn èèyàn bóyá ẹ jẹ́ èèyàn tí gbogbo ayé mọ̀ ni o. bóyá. mo ní bóyá èèyàn tí gbogbo ayé mọ̀ ni o. ṣe understand. wọn kì í ṣèyàn tí gbogbo ayé mọ̀ o. ṣé a lè sọ public àbí private ó ní rísìn o. ẹ sọ mo kàn fẹ́ mọ̀ ni. mo ń bọ̀ mo ń bọ̀ kí n dá ẹ̀yin mẹ́ta péré. mo ń bọ̀ kí wọ́n á mú ti àwọn kókó ẹ̀yin nìkan bẹ́ẹ̀ ẹ má bínú tí bá mú ti yẹn ní sọ̀rọ̀ nù ṣùgbọ́n bóyá ni wọ́n wà níbẹ̀. mo ń bọ̀. Mucho desde San Jolo. Okay. Pero no. Mi sì sabe. Un po'. Tó. Àwọn tí wọ́n wà lábẹ́ ìràwọ̀ Mrs. ìràwọ̀ iná náà gbé wá o iná tó mú afẹ́fẹ́ dání ní ìràwọ̀ náà ọ̀pọ̀ nínú wọn ló máa ń jẹun lójú oorun tí Ọlọ́run dẹ̀ ṣe fún wọn ní ẹ̀bùn kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ síyàn tó bá ti lè dọ́dọ̀ wọn ó máa ń wù wọ́n bíi pé kán ràn onítàn lọ́wọ́ ogun ológun náà máa ń gbàjà so abẹ́ ìṣẹ̀dá náà kó má bàa máa pẹ́ nínú ìrìn àjò ayé so wọ́n gbọ́dọ̀ ṣọ́ra láti máa mind business wọn torí ẹjọ́ ẹlẹ́jọ́ ni òbí kú lé lórí so nǹkan ní nǹkan ló máa ń di wàhálà sínú ayé wọn tó fi máa ń jẹ́ pé ogun tá máa ń jà máa ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ń láwọn èèyàn láyìíká
tó yẹ kó gbé wọn dìde, ṣùgbọ́n ọwọ́ máa ń kọ́ àwọn èèyàn náà láti gbé wọn dìde, ṣùgbọ́n àwọn máa ń gbéyàn dìde, ẹ wá máa wo wọn ò ní rí èèyàn ràn wọ́n lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń lálàánú wọn pé wọ́n règbé lójú oorun, tó bá dẹ̀ ti règbé lójú oorun báyìí nǹkan máa padà sẹ́yìn fún ni. Nínú tí wọ́n dẹ̀ ṣe rí yẹn, tí wọ́n bá fi gbogbo ilé kọ́, wọ́n fi gbogbo ayé kọ́ ilé, tí wọ́n fi gbogbo tán ti ní dúkìá tó pọ̀, ìjọ́kíjọ́ tí ẹlẹ́sìn òsì dàgbòrò bá ti dé, tí kò bá ìṣẹ̀dá wọn mu, tí wọ́n wá fagídí fà mọ́ra, wọ́n máa ń lámì. Ẹni tí ó wà dá dúkìá wọn láàmú tí wọ́n fi máa ń dolòṣì, wọ́n máa ń rámì yẹn. Àmì yẹn ni wípé tán bá ti pàdé èèyàn tí ara wọn ségèrè, torí fífọ́ bẹ̀rẹ̀ sí fọ́ wọn, tán lóògùn tí ò ṣiṣẹ́, ẹni tí ó bá ayé wọn jẹ́ ti dé nìyẹn, torí wọ́n ní aláyànlé tó gbọ́dọ̀ da nǹkan wọn rú tí wọ́n fi dọ́lọ́ mọ̀. Ọlọ́run ló ní pàṣán lọ́wọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀, tí wọ́n lè ṣe é ṣe tán bẹ́ǹdì ìrìn àjò náà. Kò sí nǹkan tí ò ní ọgbọ́n téèyàn dá sí. ṣó bẹ́ẹ̀ tí wọ́n bá ti rí àpẹẹrẹ yìí kán tètè sá fún nítọ́, ó lè jọkùnrin ó lè jóbìnrin, torí pé ajẹnirun kò gbọ́dọ̀ má wá sínú iṣẹ́ wọn. Wọ́n á kọ́ da nǹkan tọ́wọ́ kọ́ dànù, wọ́n á kọ́ da nǹkan tọ́wọ́ kọ́ kó dání, wọ́n á dànù mọ́ wọn lọ́wọ́ kán tó wá rí nǹkan míì tètè mọ́ bẹ̀rẹ̀ padà. Kì í dẹ̀ ẹ̀kú ìkápò ń gbà mí, ẹlòmíì ó lè má padà jìde mọ́nú wọn. Ìlò fìfà tó yẹ pé ní àjò yẹn gba ọgbọ́n, wọ́n nílò ìtọ́ni àwọn èèyàn tó bá ní mímọ̀ púpọ̀, torí wípé kí wọ́n má bàa di pé gbogbo nǹkan tó bá ṣe láyé wọn ò ní rí nǹkan kan fílẹ̀, wọ́n á padà wá sọ́fà ni. Ọ̀pọ̀lọpọ̀ máa ń wà lẹ́wọ̀n nu wọn tó ráyé máa parí ìrìn àjò wọn sínú ẹ̀wọ̀n, wọ́n máa ń dá wọn dúró láti fi wọn pamọ́. So abẹ́ ìṣèlú ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń wà tí ogun máa ń jà púpọ̀. Gbogbo tó dẹ̀ máa ń jà jù ni ogun olólùfẹ́. Àkọ́kọ́ tó bá lọ́kọ, ọkọ ò bínú wọn, wọ́n ní ìgbéraga, wọ́n ní wọ́n láìkí patí, wọ́n ní wọ́n láìkí kan máa ṣe oríṣiríṣi, ṣáwọn nìkan ni kìnnìkan ó ti bọ́yá torí pé ó tiẹ̀ lówó jù mí lọ ló ṣe ń ṣakọ sí mi. Bí wàhálà wọn ti máa ń dé mi. Wọn ò understand wọn, tí n bá parọ́ ẹ máa já mi. Wọn ò understand wọn. No, ẹ parẹ́ sà. So wọn ò understand wọn, so ó dẹ̀ máa ń dá wàhálà alẹ́ fún wọn púpọ̀. Òun ló fà á tó jẹ́ wípé àwọn tó bá wà lábẹ́ ìṣẹ̀dá yẹn wọ́n gbọ́dọ̀ máa ṣọ́ra gan. Tó bá dẹ̀ sọ ọ̀rọ̀ ẹnu kan, ọ̀rọ̀ wọn náà máa ń mú pọ́ìntì nínú ẹ̀ jù. So tó bá ti mú pọ́ìntì yẹn ni wọ́n máa fi ṣe bínú wọn, wọ́n máa fi bá wọn jà. Tó bá dẹ̀ ṣe ń jà sí táǹbó ní rárá jà, wọ́n ń waste àkókò wọn, níwọ̀n lákòókò púpọ̀. Ohun tó yẹ kán ṣe lónìí ti wà, tán bá ráyè ṣe lónìí ó tún di next 10 years kan tó rántí yàn. Ṣe rí pé ọjọ́ ń lọ díẹ̀díẹ̀ ni. So òun ló fà á tó jẹ́ pé ní àjò wọn fi máa ń lọ jáì. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lẹ́mìí gógùn, ṣùgbọ́n tó máa ń gẹ̀mí wọn kúrú làwọn tó súnmọ́ wọn. Tó bá ń fi ogun jà wọn, wọ́n máa ń gẹ̀mí wọn kúrú, wọn kì í pẹ́. Wọ́n á kọ́kọ́ tẹ̀mí wọn short anytime. Àwọn míì máa ń kú at the age of 40 nínú wọn, ẹlòmíì ń kú at the age of 50, ẹlòmíì ń kú 45. Ní tó bá wọ 60 nínú wọn, ó rí tẹ̀mọ́lẹ̀ ni, because wàhálà ó ti máa ń pọ̀ ju ìrìn àjò. Tó bá wà ní 60 tí mò ń, tó bá wà ní 40 tí mò ń sọ, ogun tó ti jà ti lé ní 80 years. So òun ló fà á tó jẹ́ pé ìṣẹ̀dá yẹn nílò láti súnmọ́ Ọlọ́run àti àwọn tó bá ní mímọ̀ láti máa gbé ìgbésẹ̀ kan jọ kí wọ́n máa rí nǹkan sọ, torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí wọn kì í rí. So wọ́n dẹ̀ máa ń bá abẹ́ ìṣẹ̀dá náà lọ. So òun ló fi jẹ́ pé èèwọ̀ wọn sì ní báyìí nǹkan kékeré ni. Ní tó fi jẹ́ kékeré ni wípé wọ́n rò pé nǹkan kékeré ni lóòótọ́. Ṣé ẹ rí nǹkan tó fi ń kun ojú tó máa ń pè ní àtíkè nǹkan wọ́n yẹn bá wọn pín in lò. Ṣé ẹ rí mìíràn tẹ́ ẹ̀ wo tó bá ti ń lò tó jẹ́ tiwọn nìkan, ọ̀rẹ́ mi wá gbòó lò, wàhálà tún ni fún wọn. Ọjọ́ náà ti bẹ̀rẹ̀ sí darúgbó lójú àwọn tó bá yẹ kó ṣe wọ́n lóore. Ọjọ́ tó bá ti gba mìíràn wọn lò tí wọ́n fi wojú, tẹ́lòmíì tó fi wojú, èyí tó jọ́kùnrin ibẹ̀, ìjọ́ tó bá ti gba kọ́ọ̀mù rẹ̀ lò, kọ́ọ̀mù tó fi ń yarun, tẹ́lòmíì fi yarun, wèrè ò jìnnà sí o. Wọ́n pọ̀ títì, àlùjànnú bẹ̀rẹ̀ sí tẹ̀lé ká ni, yóò bá máa bá sọ̀rọ̀, àwọn Yorùbá ní máa gbọ́ nǹkan tí ń sọ. Bẹ́ẹ̀ náà sì lóbìnrin, ló fi jẹ́ pé gbogbo nǹkan tán bá lò láti fi ṣe nǹkan ẹ̀ṣọ́ orí wọn àti nǹkan tán lò sára ó gbọ́dọ̀ jẹ́ tiwọn. Wọn kì í pín nǹkan lò, wọn dè rí àǹkan lọ́wọ́ èèyàn. Wọ́n lè fún ẹ ṣùgbọ́n wọn kì í yá.
ohun tó fà á nìyẹn tí nǹkan fi wọ́n ṣe kún bá mo máa ń farabalẹ̀ fún ni torí ẹ̀yin lẹ́ni ń sọ ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n máa bẹ́ẹ̀ ni farabalẹ̀ sà. báyìí dáadáa. So nínú làálàá tí wọ́n bá ń ṣiṣẹ́ èyí tí wọ́n gbọ́dọ̀ ná púpọ̀ náà ẹ̀ fún ìṣẹ̀dá wọn ni ìyókù wọ́n lè ṣàánú tó bá wù wọ́n torí pé àwọn kúkú ń ràánú tán bá ṣe ẹ̀nú jù bẹ́ẹ̀ lọ ìbí náà fi sú wọn. Bẹ́ẹ̀ ni. So wọn kò ní wàhálà pé kán máa dààmú ara wọn tán bá ń pẹ́ lórí òkè ọlọ́run ní ká má gbàdúrà o ṣùgbọ́n wọ́n kàn máa pẹ́ àdúrà yà á pọ̀ ṣùgbọ́n àdúrà àwọn yẹn kọjá sílẹ̀ tí ò bá tí ì bọ́ sọ́jọ́ àdúrà o ọjọ́ àdúrà wọn lọ́jọ́ Sunday wọ́n bá gbàdúrà ní dédé aago kan sáago méjì aago kan ọ̀sán sáago méjì òru sáago kan òru 1 hour náà ni látago kan sáago méjì 1 hour láńgẹ́lì wọn fi ń wá kì í dẹ̀ pẹ́ lọ tó bá dẹ̀ ti wá tó bá ti bá wọn sọ yìí ló fà á tó yẹ pé tó bá sọ̀rọ̀ àṣẹ lásìkò wákàtí yóò máa ṣẹlẹ̀ ṣùgbọ́n bọ́lọ̀ ṣe dá ìṣẹ̀dá yẹn nìyẹn ó dẹ̀ tún tó bá láwọn nǹkan mìíràn tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ jẹ́ kí n. Ẹ ṣé sà, máa dín ẹ̀mí lórí WhatsApp sà. Ẹ ṣé mo rí lẹ́ǹkù ó ṣe. dọ̀ ó dọ̀ Ẹ káalẹ́ sà. ẹ kálẹ́ bá ẹ Yes sà. gbọ́yìn náà. Mo fẹ́ béèrè nípa May 30 ni. ọjọ́ alápẹ̀rẹ̀ May 30 àti October 5. ẹ kó méjì pọ̀ Okay, I'm sorry, May 30. ẹ kó méjì pọ̀ lọ ẹ sì jẹ́ kí n mú lẹ́yọ kọ̀ọ̀kan. May 30. Sorry sà. Káká ẹ rọra sọ lórí ẹ kó ariwo wọlé nu. No, báwo káká ẹ má bínú káká ó láàkì ẹ̀dẹ̀ tí wọ́n á bí ti pẹ́ ló jẹ́ ń gbé wọlé ariwo ń pọ̀ ẹ jẹ́ mú tì yín bá ẹ má bínú. ń bọ̀ ẹ má bínú ń bọ̀. Kò sí problem sà. ní sùúrù. Thank God. Ẹ ṣé sà. Ẹ ṣé dáadé. Ẹ káalẹ́ sà. ẹ jẹ́ kí n ẹni mi 30 àbí kí lẹ pé. Bẹ́ẹ̀ ni sà. May 30. May 30. ẹ má bínú kí ẹ sì níwọ̀n mọ́ sáyé ṣọ́ọ̀ṣì wà láyé ṣé ń gbọ́. Mo wà ń bẹ̀. Mo ń gbọ́ yín. mo sáré ẹnìkan ń Mo pè wà ń mí bí mo ń dá yín lò. ẹ má bínú ẹnìkan ń pè mí Okay. bóyá Mi ni ì mo wọ̀ bínú pé sà. mo wà ń dá ṣẹ́ẹ̀ṣì ní ìyá sáyé Okay sà. mo ní ṣẹ́ẹ̀ṣì ní ìyá sáyé. Mi ì níyà o. Mi ì níyà mo ń dá yín lò. lórí ẹni tí mo ń Mi ì wò ní níyà. nǹkan tó fà á tí mò ń wò ni ẹ mọ̀ ẹ jọ first to first ni ẹ ṣàkọ́kọ́ lọ ṣe sàárà wọn àkọ́kọ́ náà ṣe gbọ́ ẹ Okay. kọ́kọ́ wà sára àṣẹ Mo fún ti wọn kó ṣe gbọ́. kẹ́ ẹ dákàrà ẹ wá sára àṣẹ fún wọn torí mo ṣe ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí kọ́sì ẹni tí wọ́n yẹ kí mo kọ́kọ́ béèrè tó wáyé pé wọ́n wà láyé ni the soil will be automatically disconnected kí ló ṣẹlẹ̀ tó wáyé pé wọ́n wà láyé ni
á á lè yí sì fún wọn tó náà ti sọ àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ yín díẹ̀ fún wọn wọ́n dẹ̀ ti sọ ń pa yín kẹ́ tó wá. Ah, So, ìṣẹ̀dá tó jẹ́ bíi Joseph ni ní tẹ́ fi ń ṣe wàhálà púpọ̀ nù ayé wàhálà yìí ò ní tó bẹ́ẹ̀ lábẹ́ ìṣẹ̀dá tí ẹ wà ìṣẹ̀dá alájẹ́ ni ṣùgbọ́n gbogbo bí ẹ ṣe ń gbégbèsè tó àwọn tí wọ́n fàyà kàn yín láyà ni wọ́n ń gbádùn ìṣẹ̀dá tọ́nà ń fún yín wọ́n ń gbádùn àjẹ́ tó ti yín báyìí. So ìdí nìyẹn tó yẹ pé tẹ bá wá bínú sí wọn gbogbo àwọn tí ti bínú sí yẹn nǹkan á máa padà sẹ́yìn fún wọn. So ẹ bínú sí wọn ló fà á. Ẹni nǹkan ṣe pẹ̀lú wọ́n máa ń sọ fún yín náà tẹ́lẹ̀ wípé ọyẹ ẹlẹ́gbẹ́ àbí nǹkan kan kì í ṣe pé ẹlẹ́gbẹ́ agbára tọ́lọ̀ ń gbé fún yín ló ga bẹ́ẹ̀ jù pẹ̀ kò wúlò fẹ́yìn gan kẹ́ ẹ tó wá náà ti sọ̀rọ̀ ń pa yín nẹ́tíwọ́ọ̀kì ó mi dàbí yóò dá ọ lọ. bẹ́ẹ̀ ṣe wá kẹ́ ẹ tó wá Ah, náà ti sọ̀rọ̀ nípa yín ṣóye yín báyìí okay. torí àwọn tí ológo tí Ọlọ́run fún tó jẹ́ pé Joseph náà máa ń jẹ́ àwọn náà máa tayọ nínú ìdílé pẹ̀lú ògo tí wọ́n gbé wá torí abẹ́rẹ́ àwọ̀ tẹ wà abẹ́rẹ́ àwọ̀ ògo tó lágbára ni tó jẹ́ pé kò sí bó ṣe wù kán ṣe láyé wọ́n máa jẹ́yàn ṣùgbọ́n ọwọ́ tó gbé ọwọ́ tó gbé yín nígbà náà ọwọ́ náà òun ló fa wàhálà tẹkùnlẹ̀ ń dà kọjá báyìí tó bá nìkan tẹ́ ń là kọjá ń sìn ogun àti ìpìlẹ̀ ni o ó ti yín kò yẹ kẹ́ ẹ ṣe wàhálà tó báyìí kò yẹ kẹ́ ẹ ṣe wàhálà tó torí àwọn tẹ́ ẹ fẹ́ ràn lọ́wọ́ gan báyìí wọ́n sì pọ̀ torí wàhálà tẹ́ wàá nù ẹ̀ òun ni ò jẹ́ kí àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí là báyìí kò yẹ kẹ́ ẹ ṣe wàhálà tó báyìí lábẹ́ ìṣẹ̀dá náà kò ń ṣèṣẹ̀dá tí máa ń ráre rárá bẹ́ẹ̀ ṣe lẹ́mìí àti ìṣòro tó ọwọ́ ń kákò nípa tí ó jẹ́ pé ẹ̀yin kò ráyè nà yẹ ṣùgbọ́n ìgbà tán háyẹ̀ mọ́ gágá ìṣẹ̀dá yẹn dẹ̀ ni ó máa ń nara gidi tí máa ń ṣe nǹkan tó àyè tó gbà ní dúró sí torí pé ẹ láyà so kò dẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ ṣe tẹ́ bá ti fẹ́ ṣe ó gbọ́dọ̀ ṣe ṣe Ọlọ́run fún yín lórí ọ̀fẹ́ yẹn torí ẹ máa ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa ń tètè ńlá la tẹ́ bá dẹ̀ lára yẹn àṣẹ bá tètè lára yẹn ó máa ń yé yín ṣùgbọ́n ní àtàwọn àsìkò báyìí kò sí tó jọ ìgbà míì gan wà ẹ kàn sùn ni ẹ kàn ṣáà jí bẹ́ẹ̀ ẹ rìnrìn àjò ojú oorun ẹ jí báyìí ó máa rẹ̀ yín ni bí ara yóò máa wúwo kúwò kó ń gbà mí tẹ́wàá máa wò pé bọ́ yóò gun ara ríro bóyá iṣẹ́ tí mo ṣe iṣẹ́ tẹ́ ṣe lánàá kọ́ ìrìn àjò tó gbé yín rìn jìnnà ó jìnnà kọjá bẹ́ẹ̀ so wọ́n fi ìṣẹ̀dá yẹn sínú àwọn nǹkan tí ò yẹ kó máa àwọn ibi tí ò yẹ kó máa fọkò tí ó máa dé so wọ́n ń fún ní wàhálà ṣe púpọ̀ jù so ló fẹ́ jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá wá ṣe owó tí ẹ máa rí nídìí ẹ̀ ò ní tó nǹkan so owó pé ká ṣáà jẹun kẹ́mi má bọ̀ tó bá wá di December ẹ̀dúpẹ́ general ọpẹ́ general nípa orí ọ̀fẹ́ kò sẹ́ni tí ì fún orí ọ̀fẹ́ nìyẹn so kò sẹ́ni tí ì fún bẹ́ẹ̀ kí láṣẹ mẹ́ǹtì ọjọ́ náà láti bẹ̀rẹ̀ so ojú ẹ general nìyẹn nípa ti Yorùbá òun ni mò ń sọ ẹ̀ nǹkan tó yẹ kán ti ṣe fún yín kékeré nínú ti ẹ̀wọ̀ ṣẹ̀dá tó yẹ kán ti wò kán ti ṣe fún yín kékeré ẹ̀ ṣẹ̀ṣẹ̀ dàgbà máa ṣe báyìí ẹ̀ ṣẹ̀ dàgbà máa ṣe báyìí so gbogbo èjì tẹ́ ẹ lò yẹn tẹ́ ẹ lò báyìí tẹ́ ẹ fi tó báyìí ká ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ikú ò pa yín so torí àwọn òjì ti jà tó yẹ kí ó ti gbómi inú àgbọn lọ gbómi inú àgbọn òkú kò dẹ̀ ní wó so ìjì yẹn ti jà lóríṣiríṣi tẹ́ bá tipẹ́ ti kú tipẹ́ ẹ ti gbàgbé yín ṣùgbọ́n tó bá gbàgbé yín ó di ẹ̀yìn 2000 years kan tó rí yín nínú fámìlì wọn nínú fámìlì tẹwà 2000 years wọn tó pàdé ẹrù yín torí obìnrin bí ọkùnrin ní akíkanjú so ló fà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹrù tẹ́ ẹrù ọrọ̀ ọkùnrin ni kì í ṣe tóbìnrin rárá so ìrònú yín kò jọ tọkùnrin but nǹkan tó kàn jẹ́ kí ìrìn àjò yẹn pẹ́ púpọ̀ ni wípé àwọn tẹ́ tara wọn jáde wọn ò jákúnra nǹkan
òun já nǹkan kúnra. Wọ́n kàn bìlífù pé lẹ́yìn tá a bá ti gbàdúrà ó ti tán. Ó sì dáa náà, ṣùgbọ́n kì í ṣe gbogbo ogun tó ń jà ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ṣọ̀tọ̀ọ̀tọ̀. So ogun tó ń jà ìdílé mi yàtọ̀ sí ìdílé yìí. So ìdílé mi wà táígà ogun táígà náà ń jà wọ́n. So ìrìn àjò táígà náà gbọ́dọ̀ rìn. So tán bá wà lọ rin ìrìn àjò pé àwọn lọ ń jẹ́ǹtù, wàhálà máa dé. So ọmọ tán bá bí tó jẹ́ ọmọ ológun bẹ́ẹ̀ ló máa affect, irú ẹ̀ ló ń ṣẹ̀yìn báyìí. So ọmọ ológun tó wà bẹ́ẹ̀ ló máa affect. Kò dẹ̀ da tí ẹ bá dẹ̀ wá padà wá bí àwọn ọmọ táwọn ọmọ ti wà ńlẹ̀, á wá nínú ògo yín ló yẹ káwọn ọmọ ti tàn. So á wá ṣòro fẹ́ni tó máa taná fáwọn ọmọ láti ríran. Torí ògo àkọ́kọ́ tó mọ kọ́kọ́ máa rí lògo yẹ. Tó bá ti wá di pógo yẹ wọlẹ̀, ọmọ náà ti taná fún máa le. Ìyá ní taná ògo fọmọ. Lóòótọ́ ló gbógo wá látọ̀run, bẹ̀t inú taná ògo ìyá rẹ̀ ló ti kọ́kọ́ dìde náà. Ṣé ó lè múlẹ̀ ayé rọrùn fún yàn? Á wá dàbí ìgbà tó yẹ pé níṣó tí bàbá bá wá ṣó ló fi yẹ pé gbogbo ọmọ wọn máa sọ pé láìkì ìyá wọn. Torí pé Ọlọ́run fi àṣẹ yẹ síbẹ̀ pé àwọn ló kọ́ máa taná fún wọn. Torí àwọn náà bí wọn. Náà fi wá ṣe jíngí tí ò gbọdọ̀ fọ́. Náà fi fẹ̀yìn ṣe wúrà. Lórí tó gbé wúrà fáwa. Àṣírí tó wà ní díẹ̀ ni wípé ọmọ ní obìnrin ní kọ́kọ́ taná ògo fọmọ kó tó rí lò. Ló fà tó wẹ́ tí obìnrin bá bínú sọ́mọ, ayé ọmọ ń bàjẹ́. Tí ìyá bá bínú tó fi lè bínú délẹ̀ fọmọ ẹ̀ pé rọ́, kò sádùá tó lè gbà, wọ́n á ní lọ bá yẹ kó lọ bẹ̀rẹ̀. So ẹ má bínú, mi ní lè la púpọ̀, mi sì fẹ́ kẹ́ wà náà ronú lálẹ́ rárá torí ronú ò bá kádàrá ayé mu. Áńgẹ́lì yẹn á tó sáré díẹ̀, ó tún lè lọ fún bíi 15 days. A sì ní ìdíẹ̀ lásìkò yìí kí nǹkan tẹ́ ẹ fẹ́ kó lè tètè tó. So ẹ bá mi sọ̀rọ̀ WhatsApp, ẹ má bínú, kò lè tó yẹn, mi ní lè sọ jù. Ẹ kàn ṣó dàtà ẹ lè rọrùn sùn, ẹ máa ń kó nǹkan sáyà jù, so ẹ lè rọrùn sùn dáadáa lálẹ́, ọkàn yá lè balẹ̀, kò sí tí ò ní solution mà, kò possible. So kò dẹ́rìn sí nǹkan tó le, nǹkan tẹ́ lè rí láyìíká yẹn nọ́mbà tẹ́ kàn ṣe. WhatsApp nọ́mbà yín ó wà àná yẹn tẹ́ ẹ pé ó wà lọ́wọ́ mi. Sí wàhálà, ẹ bá mi sọ̀rọ̀ WhatsApp, ẹ má kò lè ṣe wàhálà, kò lè tó yẹn, ṣẹ gbọ́. Ẹ má jẹ́ ká. Ti October 5 tí mo sọ yẹn kọ́, dẹ́ ẹ má máa bínú. Ìràwọ̀ ọ̀ndà ẹ mọ̀ kọ́ máa ní ìràwọ̀ erùpẹ̀, ìràwọ̀ afẹ́fẹ́ àbí nǹkan, ìràwọ̀ owó ní títọ̀dọ̀ mi. Ìmọ̀ ìràwọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú omi ni ṣẹ gbọ́. omi. Ìràwọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú omi ni bẹ́ẹ̀ ni. Kí lẹ sọ? Ìràwọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú omi ni iṣẹ́. Okay sir. Then October 5 tí mo sọ yẹn kọ́. Ẹ wò, ẹni páwọn èèyàn ti wà nílẹ̀ tó ṣe díẹ̀ pọ̀ báyìí. Ẹ jẹ́ Bẹ́ẹ̀ ká ni ṣe ná. báyìí, ẹ jẹ́ ká fi iyọ̀ sí kí ni màá là, ṣẹ gbọ́. Ń bọ̀ ẹni sọ. Okay sir. Màá bá yín là pé kí ló ṣe fún ètò ẹni sọ̀rọ̀. Kì í ṣe nǹkan tí mo lè túmú torí ó ti rẹ̀ mí gan lálẹ́ yìí o. Mo kàn sáré wá ni o. So màá bá yín voice ẹ tẹ̀sẹ̀ sí ní WhatsApp, màá bá yín voice ẹ. Màá sọ gbogbo ẹ̀ fún yín ní WhatsApp, ẹ má bínú. Okay. Mo ti gbọ́ sir, no problem sir. All right sir. Okay. Ẹ kálẹ́ sà, ẹ kúṣẹ́ látàárọ̀. Yes sà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè sí July 20. July 20. Bẹ́ẹ̀ni sà. Sọ̀rọ̀ July 20. Àwọn sọ̀rọ̀ ní July 20. Àwọn tó máa ń ṣọ̀rẹ́ dáadáa ní July 20. Báàsì ẹ̀dá wọn nínú oore ṣíṣe ló wà. But nínú oore ṣíṣe tọ́jà ìṣe
òun náà fi máa ń lọ́ta wọ́n dẹ̀ ṣe ń lọ́ta sí náà máa borí àjàborí ni wọ́n. Hmm. So, pé wọn ò ní lọ́ta wọn ò fẹ́ lógo ni. Hmm. tó bá ti lè sọ pé àwọn ò lọ́ta mọ́ ibi tọ́ṣorí rẹ dé náà lọ́ máa ṣe dé. So Hmm. wọ́n gbọ́dọ̀ sọ nínú ọ̀tá ló máa ń lànà fáwọn July 20 ọ̀tá ló máa ń lànà fún wọn tán bá tí ì lé Wow. wọn wọn ò kọ́lé. So tán bá tí ì lé wọn bóyá wọ́n fi mọ́tò bù wọn wọn ò ní mọ̀ pé ó yẹ kí mọ́tò kàn ní ìrìn àjò wọn. So asúnibáre náà máa ń pè wọ́n Hmm. wọ́n sún wọn báre ni. Nígbà fà tó yẹ pé tọkọ bá kọ̀ wọlé ẹ̀sìn tó bá máa padà rí wọn èèyàn ńlá náà máa tó padà fẹ́ á wá máa kábàámọ̀ kí ni mo ṣe léè fún. So àdùnbárìn mọ́tò ṣe ni wọ́n torí Hmm. pé wọ́n á máa gba ìrìn àjò ìyàjà. So ó yẹ pé gbogbo èèyàn tó ń bá wọn rìn wọ́n máa ń rí ọlá àtọlà látara wọn. Hmm. Kò síṣẹ́ tí wọn ò lè ṣe iṣẹ́ tó bá ti Okay. wà lọ́dọ̀ wọn láti ṣe náà lẹ́dọ̀ ṣe. Abiyamọ náà Okay. máa ń ọmọ ológo náà máa ń bí ṣùgbọ́n wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sọ́mọ wọn àwọn náà lè fà kọ́mọ wọn má tètè rógò lò. Hmm. láṣẹ wà lórí ara wọn tó bá fẹ́ daṣẹ́ ọkọ wọn rú tó bá ti pàṣẹ sí ẹni náà ti wà níbi tipẹ́ tó bá fẹ́ daṣẹ́ ọkọ wọn tó bá ti pàṣẹ sí ó máa ṣẹlẹ̀ torí kò sí nǹkan tó bá rò lọ́kàn àbí wọ́n fẹ́ kó sọ tí ò ní ṣẹlẹ̀. Hmm. So olófà tó jẹ́ pé ìrìn àjò wọn ó máa ń rí bẹ́ẹ̀ yẹn ní tó bá ń kọkọ láàrin wọn tó ń kọkọ kiri wọ́n ń pọ̀gù ẹ̀ káàkiri ni o ibi tó kọ́kọ́ kọ̀ yẹn ó ní iye ògo tó fi lẹ̀ ń bẹ̀ kò Hmm. bá lọ ibi tó padà sí níbi tó fi ògo yẹn sílẹ̀ sí ìgò yẹn ò tó bá lọ o. So ìtọ́ bá dẹ̀ jọkùnrin tó ń kọ́ ìyàwó kiri ó ń waste ògo ni o. So Hmm. ìgbà ọkùnrin tí ó bá kọ̀ ó tún wá ń pín ògo lò pẹ̀lú àwọn ọmọ rẹ̀. So inú ìṣẹ̀dá tó jẹ́ pé inú ògo ọmọ tí wọ́n bá tilẹ̀ ń ṣe àwọn ọ̀rẹ́ tí mò ń sọ yìí ẹnì káriwo wọlé o ẹ má bínú o ṣé mi ní yọ yí báyìí. So ìṣẹ̀dá tó jẹ́ pé inú Hmm. ìrìn àjò tán bá rìn wọ́n tún máa ń pín ògo ọmọ mọ́. Hmm. Wọ́n gbọ́dọ̀ ṣọ́ra gan tó bá fẹ́ kí àwọn ọmọ wọn níláárí ìyá tó bá wà níbi tó wà kí wọ́n jókòó síbẹ̀ o ní tó bá jóbìnrin ní tó bá jọkùnrin nínú wọn kó má kọ̀yà ìyá ọmọ rẹ̀ tó bá fẹ́ jẹun ọmọ tó jọkùnrin o torí pé wọ́n á kàn máa pín ògo ọmọ wọn síbi tí ò yẹ kán fi sí. Hmm. ọmọ rẹ̀ ní tètè níláárí òun ló fà tọmọ wọn ṣe máa ń yàyàkuyà ńgbà míì o tá dẹ̀ máa ń níbànújẹ́ lórí ọmọ lọ́jọ́ alẹ́. Hmm. So wọn ò ní gbogbo èèyàn ló lẹ́bùn àti kó lé ọkọ ṣùgbọ́n àwọn July 20 wọn ò lẹ́bùn rẹ̀ o torí Hmm. àti wọn o èyí tó bá wá lágídí inú wọn kò fẹ́ jẹun ọmọ ni o. Hmm. So mo ní kí n sáré yà abẹ́ o tó bá jẹ́ July 20 kò láǹfààní ló fi jẹ́ pé tó bá fẹ́ yan nǹkan kó yan tó jẹ́ original o ní tó wù ú ní tó lè bá lọ kó tètè yàn báwọn wọn ò láǹfààní ilé ọkọ mẹ́ta mẹ́rin o àìjẹ́ bẹ́ẹ̀ tá ṣe ń bímọ ká tá ń fi wọ́n lẹ̀ àwọn yòókù wọn á kàn máa sìnrú ni o wọ́n fa àwọn ọmọ yẹn sínú òde ni o. Hmm. Hmm. bí àwọn ìṣẹ̀dá yẹn dẹ̀ ní request pọ̀ ń bí wọ́n bọ̀ wọ́n ní sọ̀rọ̀ ẹyọ kan péré. So n tó dẹ̀ léwu jù nínú ìṣẹ̀dá náà ni wípé bá ṣe jẹ́ sóresóre tó oore ló lè fún wọn ní wàhálà ló lè fi wọ́n sínú wàhálà tí Hmm. wọ́n fi máa wàhálà nù ayé. So àwọn èèyàn máa ń dè wọ́n pẹ̀lú pé o tú lágbájá lẹ̀ torí tá bá fún yàn ní nǹkan báyìí
tó bá tinú wọn wá nǹkan yẹn lè dèrú dìgbà lọ́wọ́ onítàn Hmm. ẹni yẹn tó bọ́ nínú òde kan nìyẹn so àwọn tó wá dẹni náà wà wá wọn fà pé ẹ̀yin ìwọ ló lè máa ṣe báyìí kó máa dá kínní ọ̀dà kò sí wàhálà wàá mọ̀ pé wọn kì í ṣerú ẹ̀ Hmm. so ó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ gbà ogun ológun náà ló máa ń di tiwọn so ẹni tó bá ṣàbòsí nínú wọn tó máa ń sọ̀rọ̀ lọ́rọ̀ nígbà tó ó ń nírẹ̀ lára Hmm. òun ní láti kàn ṣe àbòsí àbí kán máa wà níbi tó bá ti ń ṣàwùjọ tí wọ́n ti ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ó máa ń àfẹ́tì wọn gan ó máa ń Hmm. jẹ́ kí ìrìnàjò wọn pẹ́ díẹ̀ ó máa ń jẹ́ káwọn áńgẹ́lì wọn sá fún wọn fáwọn àsìkò díẹ̀ wọn kì í ṣàbòsí tí wọn kò sí Hmm. tó kàn léèyàn ibi tán bá lọ ní kọ́fíìsì tán bá lórogún òwò kan bá ṣe wà yẹn tán bá ti wọṣọ funfun sùn tí wọ́n dẹ̀ ṣàdúrà kan tó sùn ìgbà tí wọ́n bá máa fi dọjọ́ kejì wọ́n á máa tàjọ onítàn lọ kò dẹ̀ ságbára tó lè ṣe fún wọn kẹ́ni yẹn lọ lé babaláwo tí wọn kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ Hmm. torí pásà sí òkè mú wọn so àṣàsí òkè mú wọn kò sẹ́ni tó lè kò sí àṣàsí tó lè mú wọn kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí so Hmm. gbogbo agbára náà ni àṣàsí òkè mú Wetin go laugh you see this video? so àṣàsí òkè mú wọn kò dẹ̀ sí bó ṣe lè ṣe wọ́n máa làánú ayé torí pọ́lọ́run dá wọn fún àti gba àwọn èèyàn sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn wọ́n máa jẹ́ wòlíì wọ́n máa jẹ́ ìránṣẹ́ ọlọ́run Hmm. ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń ní ẹ̀bùn àtinúdá tó jẹ́ pé tí wọ́n bá ro nǹkan lọ́kàn wọn máa ṣẹlẹ̀ wọ́n dẹ̀ máa ń bá Wow. wọn sọ̀rọ̀ Hmm. Yes. wọ́n bá wọn sọ̀rọ̀ so òun kì í listen ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n máa ń létí wọ́n máa ń ní orí kankan so òun kì í listen Hmm. òun ló dẹ̀ máa ń fún wọn ní wàhálà jù so wọ́n dẹ̀ máa ń ṣàlàyé àwọn èèyàn fún wọn lọ́pọ̀lọpọ̀ gbà eléyìí ẹ sá fún eléyìí ẹ dúró tì eléyìí ẹ wà pẹ̀lẹ́ so torí ẹ̀ ló fi jẹ́ pé kán máa listen sí nǹkan tọ́kàn wọn bá sọ kán má bá wọn Okay. rí ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ní ayé máa ń fẹ́ mọ July 20 ni mò ń sọ̀rọ̀ pa July 20 ni mò ń sọ̀rọ̀ pa so ayé fẹ́ Hmm. máa ń wádìí so ayé fẹ́ máa ń wádìí wọn so òun ló fà tó jẹ́ pé wọ́n máa ń fi òkú ọ̀rọ̀ wádìí ààyè ọ̀rọ̀ lẹ́nu wọn Hmm. so wọ́n máa ń fi òkú ọ̀rọ̀ wádìí ọ̀rọ̀ ìyẹ̀nu lẹ́nu wọn so wọ́n lè sọ tinú wọn jáde káyé lè bá gẹ́ẹ̀tì wọn òun ni Hmm. wọ́n gbọ́dọ̀ ṣọ́ra láti máa sọ tó bá wà nínú wọn jáde ṣé wàá rí ní tó dàbí rẹ̀ ni wípé ọjọ́ tí wọ́n bá ti ń ṣe menstruation tiwọn ń ṣe nǹkan oṣù táwọn ń ṣe nǹkan oṣù tí gbogbo obìnrin ṣe ń ṣe nǹkan oṣù Hmm. ọjọ́ yẹn wọn ò gbọ́dọ̀ máa forí wọn ò gbọ́dọ̀ gbá wọn lórí lọ́jọ́ náà ariwo Okay. tiwọn eré tán bá wù Hmm. kán báyàn ṣe ò gbọ́dọ̀ fọwọ́ kàn torí àṣẹ wà lára wọn lọ́jọ́ tá à ń sọ ṣé wàá ríjọ́ tó bá ṣe nǹkan Hmm. oṣù yẹn tó bá sọ̀rọ̀ ó máa ń ṣẹlẹ̀ tó bá dẹ̀ àgbà náà máa ń ṣe wọ́n bíi kánjà tó náà máa ń kanra so Hmm. tí wọ́n bá dẹ̀ fi lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti jà ńjọ́ náà tí wọ́n kan olófà tó yẹ pé nǹkan dúdú ò bá wọn lára mu so tó bá fi lè jà lọ́jọ́ náà tí wọ́n kanra wàhálà ni o ẹni bá bá jà táwọn bá dáríjì ẹlẹ́dàá ò dáríjì o Hmm. tó jẹ́ ìṣẹ̀dá wọn nìyẹn July 20 ni mò ń sọ̀rọ̀ nípa
òun ló fà tó yẹ pé kò sí ọ̀nà, àwọn náà máa ń gbọ́kọ wọn jìde torí ọ̀pọ̀lọpọ̀ ẹni tán máa ń pàdé ẹni tí ò lájẹ́ púpọ̀ ni. So Hmm. nínú ayé tí wọn náà ti máa bò fún, òun ló fà tó yẹ pé àwọn ò gbọ́dọ̀ lọlẹ̀. So ó dẹ̀ láwọn nǹkan tán gbọ́dọ̀ máa ṣe láwọn tiwọn. So mi ì ní lè kárí gbogbo ẹ̀ lórí orí bíbá ilẹ̀ tí ń ṣú lọ. Okay, sir. Dẹ̀ lérò pé bóyá níbi kan tá a ti parọ́ nínú ẹ̀. So No, ẹ parọ́ sir. Gbogbo ẹ̀ ló ẹ correct. yóò ní tí ọ̀rọ̀ lọ́rọ̀ náà ṣe rí nìyẹn. Ẹ ṣeun sir. Gbogbo ẹ̀ lójú òótọ́, gbogbo nǹkan tẹ́ sọ. Ó kàn dàbí pé kàlẹ́ndà ayé mi lẹ kó lẹ̀ ni. Ṣé wà lára? Ẹ ṣeun sir. Báwo Màá ni chat bẹ́ẹ̀ nínú WhatsApp. ṣé wà lára? Ṣé wà All lára? right sir. Ẹ ṣeun sir. Ó dàárọ̀ sir. Ẹ kálẹ̀ o. Ẹ kalẹ́ sà. Yeah. Yes sà. Ẹ kú àtàárọ̀, ẹ kú ètò. Yes, sir. Mo fẹ́ béèrè nípa October 14 ni sà. Ibì kan wà tó ń pariwo. Sà? Ọ̀dọ̀ mi. Ibì kan wà tó ń pariwo. Ó dẹ̀ wá October 14. Ọ̀dọ̀ yín kọ́ ló ń ariwo. Ọ̀dọ̀ mi Gbọ́ kọ́ sà. ikú. Ń gbẹ́ kó ń bí kan ni ẹ má bínú. Wọ́n wọ̀ bóyá àbí fóònù mi ní í ṣe bákan bákan. October 14. October kìlẹ̀ pé 14 àbí? 14th sà, bẹ́ẹ̀ ni. Ah, October 14. Àwọn tọ́lọ̀ ọba mi fún lẹ́bùn ni. Wọ́n lọ́gbọ́n àtinúdá. Wọ́n wà creative. So wọ́n mọ yára mọ nǹkan. Wọ́n dẹ̀ máa ń jẹ́ ìṣẹ̀dá tí Ọlọ́run fi àánú sí lọ́kàn láti gbé ìgbésí ayé tó yàtọ̀ nínú ìṣẹ̀dá. Nínú gbogbo àwọn áńgẹ́lì nínú gbogbo àwọn oṣù, áńgẹ́lì 3 lọ́lọ́run yàn fún wọn. So ó jẹ́ pé wọ́n bá wọn rìnrìn àjò torí pé wọ́n jẹ́ ẹ̀dá tó jáfáfá. Wọ́n ní ìmọ̀ tó pọ̀. Ṣùgbọ́n nǹkan tó lè gbé wọn ṣubú lógun obìnrin. Tó bá máa ń ṣe obìnrin jù nínú wọn, a máa ṣiṣẹ́ lásán ni. Àwọn obìnrin ò dẹ̀ lè má jẹ́ kán ṣẹ̀ wọ́n. So wọ́n máa fi yẹn kún ìrìn àjò wọn ni. So tó bá ti bá obìnrin jà, bẹ́ẹ̀ náà ni ìrìn àjò a ṣe máa sún sẹ́yìn sí. Tí wọ́n ṣe bọ́lọ̀ ń ṣe fún wọn ní ẹ̀bùn tó, tí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́, tí wọ́n dẹ̀ máa ń ní àsìkí lára, àbí obìnrin náà máa ń parí ìrìn àjò náà sí. Torí inú máa ń gùn wọn bíi pé kán ṣáà máa bá obìnrin láṣepọ̀, wọn kì í lè mára dúró. Wọ́n bìlífù pé wọ́n ní orí obìnrin. Kò wọ́n lórí obìnrin o. Ohun tó wà lára wọn náà ń gbà díẹ̀díẹ̀. Ohun tó fà á tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lòsì dúkìá púpọ̀. Wọ́n máa ń lòsì dúkìá púpọ̀ lórí nǹkan tí mò ń sọ. Aláàánú tọ́lọ́run ọba mi dẹ̀ kàn mọ́ wọn. Tó bá ti bá pàdé lára obìnrin, ẹ̀ṣẹ̀ náà bí kan ṣe onítọ̀hún kò di wàhálà, ìyẹn á tún lọ. Gbogbo àwọn tó bá ti wá ń bá pàdé lẹ́yìn ẹ̀, wọ́n ń jàǹbá wọn. Ṣùgbọ́n gbọ́dọ̀ kún fòótọ́ nínú ìrìn àjò. Wọn gbọ́dọ̀ bá wọn sojú méjì. Èyí tí ó dẹ̀ ṣiṣẹ́ láàrin wọn,
gbọ́dọ̀ máa ṣọ́ra fún ogun ọ̀rẹ́ tó lè ṣekú pa lójijì, torí wọn kì í mú èèyàn lọ síbi tí wọ́n bá ti ń rájé ń tiwọn. Gbogbo òṣèdá yòókù lè máa sọ pé nìkan jẹ́ kí n rẹni lọ́wọ́ kó wá síbi ibi iṣẹ́ tọ̀dọ̀ tèmi kó lọ ṣiṣẹ́ ńbẹ̀. Kì í ṣe irú àwọn náà lè fa èèyàn lọ síbi kan lọ ṣiṣẹ́, torí tá bá débẹ̀ ẹni náà náà máa láìkì jù wọ́n lọ, wọ́n á dẹ̀ pa wọ́n tì níbẹ̀. Gbogbo ọ̀nà tẹ́ni tí wọ́n sì fi kúrò ńbẹ̀ ni wọ́n ò rí, torí wọn ò lóríyìn oore ṣíṣe. So gbogbo ayé lè máa pè wọ́n ní èèyàn ńlá, ká máa fẹ́ràn wọn, ká máa ṣe gbogbo ẹ̀, tó bá ti yá àwọn èèyàn tó kórìíra wọn sí. Ohun tó fà á ni wípé wọ́n máa ń wọṣọ kórìíra fún wọn lójú oorun. Wọ́n máa ń wọṣọ kórìíra fún wọn lójú oorun. Òun ló máa ń fà á tí wọ́n fi máa ń ní kórìíra. Àwọn tó ń bá wọn fà á, àwọn tó ń bínú ògo wọn, wọ́n ti mọ nǹkan tó jẹ́ ìwọ̀ ṣẹ̀dá wọn. Òun náà ṣe máa ń bá wọn jagun ní gbogbo ìgbà. So nǹkan tó dẹ̀ jẹ́ ìwọ̀ ṣẹ̀dá wọn tán mọ̀ yìí, nǹkan tó jẹ́ ìwọ̀ ṣẹ̀dá wọn tán mọ̀ yìí, òun náà ṣe máa ń jagun pẹ̀lú wọn ní gbogbo ìgbà. So ìwọ̀ ṣẹ̀dá wọn ni wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún àti máa fi, wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún àti máa ṣe iṣẹ́, ká máa fojú ẹlòmíì ṣiṣẹ́ wọn. Wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún. Wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún àwọ̀sọ òdì, ká má bàa máa gbódé ayé. Wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún obìnrin nígbà tí wọ́n bá ti rí ajé jẹun, àbí wọ́n bá yìí tí owó kan láti dàyàdé kó má bàa da ajé wọn dúró. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n gbọ́dọ̀ kẹnu wọn níjàánu nípasẹ̀ àwọn nǹkan tó bá ń sọ fáwọn èèyàn. Àwọn èèyàn máa ń tibẹ̀ mọ ẹni tó bá kàn nínú ọ̀rọ̀ wọn tó fẹ́ ṣe, wọ́n máa ń dá wọn dúró. So orí wọn ò gbà kán pariwo. Èyí tó bá ń pariwo láàrin wọn ń sún ìrìnàjò ẹ̀ síwájú ni. Ó lè fa kú òjijì fún un, torí wọ́n lẹ́mìí gógó. Kó má bàa wá di pé kú òjijì á ṣẹlẹ̀. Wọ́n gbọ́dọ̀ ṣọ́ra. Tí wọ́n bá ṣọ́ra, wàhálà ni. So àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ ṣẹ̀dá wọn nìyẹn. Gbogbo nǹkan tó bá dẹ̀ ń ṣe, wọ́n gbọ́dọ̀ máa kákòyàwọ́ lórí ẹ̀, káyé lè bá a máa yìn wọ́n. Ṣùgbọ́n àwọn ò gbọ́dọ̀ tó pé káyé yìn àwọn o. Torí ẹ̀ ni pé wọ́n gbọ́dọ̀ sọ nǹkan tó bá fẹ́ ṣe jáde. Ká máa jẹ́ surprise fún yẹn gan-an ló dáa jù. Kí ṣẹ̀dá wọn lè bá a máa fún wọn ní nǹkan tó fẹ́. Ayé máa ń sáré wọn. Ẹ ṣé ìyá mi Àjọkẹ́. So ayé máa ń lé wọn. Àjọkẹ́ ọmọ Yorùbá tàtà, ẹ̀rí ṣubú dànù wọn. So ayé máa ń sáré lé wọn láti gbé wọn ṣubú níbi ìṣerere wọn. So wọ́n ní láti ṣọ́ra. Wọ́n ní láti ṣọ́ra. Kán sọ̀rọ̀ ọ̀rẹ́ torí àfúnjẹ. Kì í ṣe gbogbo ọ̀rẹ́ tó rí wọn ló fẹ́ràn wọn o. Wọ́n máa ń ṣe láti lè mú nǹkan tó rí lára wọn tó ń lò lọ́wọ́lọ́wọ́. Torí pé wọ́n ní collection. Wọ́n máa ń mọ̀yàn, ṣùgbọ́n àwọn èèyàn kì í rí àwọn gẹ́gẹ́ bí èèyàn ńlá. So ká má kulẹ̀ fi ṣèbínú, bọ́lọ́run ṣe dá wọn ni. Ká má fi ṣèbínú, bọ́lọ́run ṣe dá wọn ni. Little time ń sìn, gbogbo nǹkan máa tún, ó máa kárí ayé. So wọ́n á lè máa ṣe ohun tó bá yẹ kán ṣe nínú ìrìnàjò wọn. Ti yé? Ká máa. Àgbọ́yé sà. Ẹ sọ̀rọ̀ nípa picture àtẹ́lẹwọ́. So Ẹ bá mi sọ̀rọ̀ WhatsApp kí n ẹ wo àwọn tó àti ọjọ́ ewu tẹ́ ẹ ní. Ṣé okay. ráwọn àtẹ́lẹwọ́ tẹ́ ẹ wọ̀ yìí? Oríṣiríṣi nǹkan náà kọ sí. So ti yé ń báyìí.
ó ní oríṣiríṣi nǹkan tó kọ sí ẹlẹ́yà tẹ́lẹ̀. Òun ló fi jẹ́ pé a máa mọ ojú ewu. Tá bá ti mọ ojú ewu tá a ní, a lè mọ kíyèsí So nǹkan tó àtẹ́lẹwọ́ méjèèjì ni kí n send àbí? sẹ́ǹdì àtẹ́lẹwọ́ méjèèjì. Okay sir. Wọ́n mi lè Papọ̀ parọ́. àbí lẹ́yọ kọ̀ọ̀kan? Ẹ lè ṣe lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ dẹ̀ sọ Okay sir. orúkọ yín. Ṣùgbọ́n à ń gba owó lọ yín ò lè parọ́ o. Ah, ṣé ẹ mọ̀ pé mi kì í parọ́ kí Bẹ́ẹ̀ni. n má di pé mi à ń sòótọ́ ọ̀rọ̀. Kò sí nǹkan tí ẹ̀ torí àwọn èèyàn tí àgbẹ̀ yóò sí nǹkan tí mò ń ṣe òun. Ṣé mo jókòó síbi ìbáyìí sáni tó bá jẹ́ lómi àti máa padà ẹ jọ ẹ fún wa lówó dátà ẹ dákun kíní kan kankan tó bá fún wa gbà, ṣùgbọ́n màá gbowó lórí èèyàn. Ìdí ni pé ẹ lè mọ ọjọ́ tó jẹ́ wu yín àti nǹkan tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti nǹkan tẹ̀ ń ṣe tó jẹ́ pé ó lè fa wàhálà fún ìgbésí ayé yín sínsìn. Ẹ fi ni wọ́n máa dáwọ́ yín sọ́dọ̀ babaláwo àti wòlíì kankan. Torí ẹlòmí owó tó fi ṣoògùn láyé ó ti tó kó kọ́ ilé oríṣiríṣi. Wọ́n kàn ń gbà lọ́wọ́ ẹni, kò sí nǹkan kan tó ń rí. Kò wọ́n kò lè ṣe wàhálà jù. Òun ló fà tó yẹ pé gbogbo nǹkan tó wà ń bẹ, kódà nǹkan téèyàn máa lò fún yàn, àtẹ́lẹwọ́ ẹ̀ tó bá ti rí ó ti tán. Kò sí problem sir. Mo ti already message yín náà. So mo ń dúró de reply yín ni but yíyan. Má reply yẹn, má wọlé tí bá ti wọlé ńsìn. Bá ti ṣe tí mò ń ṣe tán máa lọ reply gbogbo message. Ẹ Tó ṣé tó gan sùn. sir. Ó Okay dàárọ̀. sir. Ẹ ṣé ó dàárọ̀ sir. Yes, sir. Olórí Ẹ kálẹ́ sà. balẹ̀ o. Yes sir. So mo fẹ́ béèrè nípa June 22. Torí pé ẹ ti pẹ́ ń bè, òun ni ó ti yẹ lọ sùn. Ìyá mi olórí. Sir. June 22 àbí? Bẹ́ẹ̀ni. Àwọn náà máa ń pè ní àlà ni mo wọ̀. Káyé mọ́ tàpò sálà mi o. Wọ́n máa ń wá ṣìṣe wọn ká ni. Àṣìṣe wọn láyé máa ń wá káàkiri. Kán lè bá fi sọ wọ́n lórúkọ. Ìṣẹ̀dá tọ́lọ́run fún ní ìwà pẹ̀lẹ́ bí àdàbà ni. Wọ́n believe pé tó ṣe ń dákẹ́ rọ́rọ́ tí wọn kì í sọ̀rọ̀. Wọ́n believe pé wọn ò ní Mo ń làákàyè. bọ̀. Tí wọn ò bá tán wọn kì í bínú. Ṣùgbọ́n wọ́n believe pé wọn kì í sọ̀rọ̀. Òun ni ìdákẹ́rọ́rọ́ wọn. Bẹ́ẹ̀ dẹ̀ ni yíyọ tójò bíi tójò kọ́. Torí pé Ọlọ́run máa ń gbèjà wọn níjà Bẹ́ẹ̀ni. tán bá. So òun ló fà tó jẹ́ pé wọn kì í nídìí kan báyàn jà. Bẹ́ẹ̀ mú wá. Ọlọ́run ti gbèjà wọn. So ó dẹ̀ rẹ́dí láti dá wọn lóhùn. Ọjọ́ Monday lọ́jọ́ tán lè gbàdúrà kó gbà. Olókìkí ni wọ́n. Ọlọ́run dẹ̀ máa ń jẹ́ kíra wọn tàn lórí nǹkan tó bá ń ṣe. Ayé máa ń mọ̀ wọ́n. Ṣùgbọ́n bó ṣe máa ń mọ̀ wọ́n, ogun ẹni tó bá ń bá rìn bóyá bí ọkọ àbọ̀ rẹ̀ a máa sọ wọ́n dèrò ẹ̀yìn. Ìdílé abísọ́gun náà ti máa ń yan ọkọ. So jẹ́ pé wọ́n bá yàn pilẹ̀ ogun. Wọ́n dẹ̀ fẹ́ kán jèrè nǹkan tó bá ṣe. Gidi náà fi máa ráyè jókòó. Ilé ẹ̀kọ́ jókòó pátápátá abẹ́lé ẹ̀jẹ̀ kan náà fi jókòó. Torí bọ́n fẹ́ kọ́ ọkọ wọn fẹ́ yàwó mi máa ń ṣe nínú ìṣẹ̀dá wọn. Bẹ́ẹ̀ sì ni kò bá ṣẹ̀dá tiwọn. So ìtọ́kàn bá ti níyàwó mi inú wọn, àwọn ò ní rájé jẹun mọ́. So wàhálà ni fún wọn. Òun ló fà tán fi máa ń fún wọn ní àwọn èèwọ̀ ìjẹ lójú oorun. Wọ́n fún wọn ní alápọ̀njẹ lójú oorun. So eléyìí dẹ̀ léwu fún ìṣẹ̀dá wọn láti má jẹ́ kán máa ṣe wàhálà lásán. Wọ́n máa ń ní ìmọ̀ torí wọ́n máa ń lálàá. Wọ́n lẹ́bùn àlá, wọ́n lẹ́bùn ìríran. Wọ́n á kàn sáré gbé nǹkan kan wá fún wọn. Wọ́n á rí.
ó lè má yé wọn ìtumọ̀ ní ìdẹ́wà tó máa ń sọ ìtumọ̀ ẹ̀ fún wọn pé màláìkà tó ń bá wọn ṣiṣẹ́ màláìkà aláàánú ni tọkàn wọn bá mọ̀ wọ́n tù dáadáa tó bá mọ̀ wọ́n rìnrìn àjò dáadáa wọ́n máa ń bọ́kọ̀ dé ibi tí ẹrù ò ti ní bà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá wọn kì í mọ iyì wọn alágbára náà máa ń jẹ́ ọlọ́run fún wọn lẹ́bùn kódà bí pé ọlọ́run fún wọn lẹ́bùn dé èmi máa ń jẹ́ ìránṣẹ́ ọlọ́run wọn ṣùgbọ́n ẹni tó lè gbé wọn ṣubú náà ni àwọn ọkùnrin tán bá rìn wọn ló lè fún wọn ní ìṣubú torí pé ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ọ̀tá rẹ̀ lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ máa ń pọ̀ tẹ́ ẹ lọ́kọ bó bá ṣe ṣubú nínú ìrìn àjò ni wọ́n mọ̀ wá bọ́rọ̀ náà ṣe rí nìyẹn ìní sọ mọ́ọ̀tì púpọ̀ ń bẹ ẹ̀wọ́ mo ti try ó ti rẹ̀ mí kò lè parọ́. ẹ gbìyànjú ẹ jọ̀ọ́ ẹ bá mi tún nọ́mbà WhatsApp yín yẹn pè torí nẹ́tíwọ́ọ̀kì tèmi ò dálẹ̀kùn gbà tẹ́ ń sọ. 090 okay 4035 okay 6510 okay that's our number. ó dà sá. ẹ má bínú ó ti rẹ̀ mí omi ò lélẹ̀ lọ jìnnà tí bá ní kí n máa fà á kún máa pẹ́ ń bíbà ẹ dákun ẹ má bínú. ó yé mi ó dà sá. ìyá mi tó wà ń bẹ abẹ́ ti sùn ni ìyá mi ti sùn ìyá mi ṣe ti sùn ni ẹ ló mọ àyè bàbá mi ló wà ń bẹ ni. ẹ kálẹ́ sà. kálẹ́ sà o. ẹ jọ sà. ẹ jọ sà 30th December ni mí. Máàmí ṣé ẹ lè mo ti gbé yín wọlé náà ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ṣe báyìí kí n ṣe yín lẹ́wọ̀n mọ́ 30th of December. bẹ́ẹ̀ sà. ṣé ìyá mi tẹ́ mi. Hello ma. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ ma mo ń bọ̀. Báwo lọ́dọ̀ yẹ ẹ ṣáà ní kí n gbé yín wọlé kí lẹ fẹ́ sọ màmú. Ìjọ mo fẹ́ bèrè nípa December 22 ni. Hello ma. Hello sà. Kí lẹ fẹ́ sọ ma. Mo ní mo fẹ́ bèrè nípa 62 ni. Mo ní mo fẹ́ bèrè nípa September 22. December kí lẹ pé. September 22. Hello. September 22 sà. Ẹ mọ nǹkan tẹ́ máa ṣe mà. Ẹ gbọ́. Bẹ́ẹ̀ni àdúrà. Ẹ tẹ̀sítẹ̀ sí mi. Mo ń dáhùn lóhùn sà. Ẹ tẹ̀sítẹ̀ sí mi WhatsApp ẹ jù. Ṣé ẹ gbọ́ mà. Okay sir. Okay sir. Bẹ́ẹ̀ tí ní WhatsApp number mi lọ́wọ́ àbí. Rárá mo ṣe join life yín ni. Rárá mo ṣe join life yín ni. Ọ̀dà ọ̀nà ẹ̀ o. Mi ò máa ní. Ṣé kò sí ní ẹni. Mi ò fi sí Facebook mi. Mo bọ̀ ẹ jẹ́ kí n bá yín tẹ̀sẹ̀ ṣe. Yes sir. Kò sí ní
mo ti kọ nọ́mbà yẹn síbi kẹ́ ẹ mẹ́sẹ̀jì mi. Ya dis ó mà bí. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀? Rárá kò ṣó kò tí ì ṣó gbà. Mo ti post ẹ̀ síbẹ̀. Ìyá mo ń bọ̀ dádì o. Jẹ́ kí n ṣí mọ̀ wọn kan sọ̀rọ̀. Ẹ rọra mọ̀. Yes, sir. Rọra mọ̀. Mo ń gbọ́ yín mà. Yes, sir. Jọ sá mo fẹ́ bèrè nípa tèmi ni sá. Okay. Ìyá mi, mo kàn wọ́n mọ̀ Sá. kékeré wọlé pàtẹ́sẹ̀. Ẹ bá mi sọ̀rọ̀ wá sá, ẹ má bínú. Ó ti ń rẹ̀ mí ni. Okay. Ẹ pẹ̀lẹ́ sá. Àtàárọ̀ mo ti wà ń bì. Ṣé ẹ ní náà WhatsApp nọ́mbà mi lọ́wọ́? Ẹ kàn tẹ́sì No, but ó nà ẹ o. okay, jẹ́ máa ń kọ́ síbẹ̀ yẹn. Ó nà ẹ o. Ó náà o. 40 35 65 10. 40 35 65 10. Sure. Ó náà o. 40 35 65 10. Òun mo sẹ́ndẹ̀. Ṣẹ́rí sá. Ìtì rè. Ìtì wọlé síbi. Mo kọ sẹ́ndẹ̀ sí kọ́mẹ́ǹtì ní ẹlòmínà lè fẹ́ ní ìdẹ̀. So èmi máa mú sí màá lè sẹ́ndẹ̀ date of birth mi sórí WhatsApp mi. Kò sí wàhálà tọrọ tí. Bàbá. Ẹ ṣé sá. Ọ̀dà ẹ má bínú ẹjọ́. Bàbá. Yes, sir. Ṣé máa sẹ́ndẹ̀ sí WhatsApp mi, ẹ má bínú. Ṣé gbọ́? Okay, sir. Ṣé mi náà? Ó ti rẹ̀ mí. Okay, sir. Okay. Mi ò dẹ̀ ní fẹ́ máa sọ̀rọ̀ láàyè. Ṣètò ó ti ṣe rẹ̀ mí. Ẹ wo, mo kí gbogbo wa ojú òní ti wà ní ṣíṣe. Àmín. Àdúrà wa. Àmín. Ṣùgbọ́n mo appreciate ẹ yẹ kí n lọ sùn díẹ̀. Mo níṣẹ́ láàárọ̀ ọ̀la. Okay, sir. Okay, sir. Ó dàárọ̀. Ṣé nọ́mbà yín yẹn ṣó wà ní orí screen? Orí ọ̀tọ̀ ní nọ́mbà mi tó wà lórí. Ọ̀tọ̀ ní nọ́mbà mi tó wà lórí. Nọ́mbà wọn ló wà bẹ́ẹ̀. Mi ì dẹ̀ wá ní lọ́wọ́. Ṣé ní lọ́wọ́ kí n follow yín kẹ̀kẹ́ sẹ́ndẹ̀ sí mi ẹjọ́? Ẹ bèrè lórí ẹ̀ lórí ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi ní mẹ́sẹ̀gì sí. Mo ti send ẹ̀ sí online right. Àmì ẹ ṣe mérí. Bọ̀ mi ò mọ ẹni tó ní lọ́wọ́ sódà kí n sàn mí bá ẹ̀kọ́ sẹ́ndì nọ́mbà wọn. Mo ti send ẹ̀ sórí kíní báyìí. Bọ̀ kò tí ì ṣòro. Bẹ́ẹ̀ni rí bẹ́ẹ̀rù. Ẹ fi ṣọ́ọ̀tì screen yín pẹ̀lú ẹ̀. Ẹ̀dẹ̀ lè tà máa
kọ́lẹ̀. Mi ò tiẹ̀ wá rí mi ò rí ní screen mi bí báyà tọ̀. Ṣé ẹ ní nọ́mbà wọn lọ́wọ́ sódà kí n follow yín Ó kẹ́ wà ń send ẹ̀ bẹ̀, sí ìbóun mi? ni mo kọ síbẹ̀. ẹ jẹ́ n pè fún yín tí oníbàárà Kò kì í ṣóun pé bí báyìí ni. ẹ Mi ò jẹ́ n ní pé lọ́wọ́ bá ṣe pè fún mi lèmi náà ṣe type ẹ̀ sí Mo ń bọ̀ comment. kí n ó yẹ ẹ pé fún mi. 090 090 40 35 65 10. Kí gbogbo wa ó dàárọ̀ ẹ ṣé àdúpẹ́ o. Ó dára sà.